Yes. Àgbàlá Gabriel versus Muyideen. Àgbàlá Gabriel ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ ti kọjá àyè yín. Àgbàlá Gabriel, you don't pass your boundary. Ẹ ti kọjá àyè yín bí tẹ́ ẹ lọ yẹn. Àwọn èèyàn ò tètè sọ fún yín ẹ̀rẹ́ ni já yín sí ni. Àgbàlá Gabriel, tẹ́ bá rẹ́ ni já yín sí ẹ̀ ní lọ side yẹn. Àgbàlá Gabriel. Hey! Muyideen tún ti sọ̀rọ̀ síta. Ó ròyìn. Ó lóhùn lòun fọ tọ́ílẹ̀tì f'Àgbàlá Gabriel. Gbogbo owó tí wọ́n fún un. Àkáǹtì Àgbàlá Gabriel ló wà o. Mr. Kẹ́hìndé kan fẹ́ mú un lọ sílùú òyìnbó. Àgbàlá Gabriel jẹ́ kó mú un lọ sílùú òyìnbó tó pé ó fẹ́ kó máa bá òun fọ tọ́ílẹ̀tì. Àgbàlá Gabriel, you don't pass your boundary now. Because ẹ̀rẹ́ ni tètè sọ fún yín ni. Tẹ́ bá rí èèyàn tètè sọ fún yín. Bí ẹ bá má ṣe nǹkan tẹ́ ṣe yẹn. Bí ẹ bá ń follow page Yorubawuyi. Tẹ́ bá rí tọ́jú mi ti rí lọ́wọ́ àwọn ará bí tí mo bá fi ń sọ̀rọ̀ bóyá ẹ bá má help Muyideen ni. Bẹ́ẹ̀ ṣe help ẹ̀yin náà dá o. Ọlọ́run fẹ́ máa tú àwọn nǹkan ni. Tó bá yá many of you lè máa lọ change orúkọ yín Ọlọ́run. Níbi tẹ́ ń bá lọ yìí kí wọ́n tó gbà yín síṣẹ́ many of you will change your name. Ṣé ti pé máa kan sọ ní ilẹ̀ Ìgbò kí ló kọ ìmáàmù kan ilẹ̀ Ìgbò wà ní Punch newspaper. Ó láwọn táwọn jẹ́ Muslim ilẹ̀ Ìgbò. Ó ní wọ́n jẹ́ káwọn rí ìyàwó fẹ́ mọ́ lọ́wọ́ yìí. Ó ní ó hard fún àwọn láti kẹnu sí obìnrin kó gbà. Nílẹ̀ Ìgbò ó wà lórí Punch newspaper. Tó bá yá many of you ẹ máa change orúkọ yín. Muyideen bí Muyideen ṣe ń fa Àgbàlá Gabriel ni Ramota náà ń fà. Àgbàlá Gabriel ṣe bẹ̀rẹ̀ ni. Ṣe bẹ̀rẹ̀ ni. Ẹ wo Saibu tẹ́tí ẹ̀pù kan sì máa jáde. Wọ́n máa ń gang fight ni. Wọ́n máa ń pawọ́ pọ̀ ni. Wọ́n tún máa wá ní àwọn witness tó máa jáde, tó máa witness against yín. Àgbàlá Gabriel lọ mú ọkùn ẹ kó le. Lọ mú ọkùn ẹ kó le. Lè rojọ́ kẹ́ ẹ jàre. No be Nigeria. Constitution Nigeria is under Quran. Àgbàlá Gabriel ẹ lọ mú ọkùn yín kó le. Kẹ́ ṣara yín gírí. Kẹ́ ṣe kíni? Kẹ́ ṣara yín gírí. If you have anything with them, ọgbọ́n bó ṣe máa gbé ẹ wálẹ̀ ni. Ẹ bá flag ni ṣó, tẹ́ bá flag, mo lè fún yín lépè tẹ́ bá flag, ẹ máa flag ẹ ni ṣó. Like me I care. Tẹ́yìn bá flag ni sin kò ní jọ mí lójú. You know why? Not sin tẹ́yìn yìí lè ṣe, ẹ̀yin èyí rádaràda yẹn, kò sí nǹkan tẹ́ lè ṣe tó lè jọ mí lójú. Orí Facebook yìí ni S噚 àtàwọn àfáà kan ti report page mi lórí irọ́. Orí Facebook yìí wọ́n report page mi. Wọ́n ò ní nǹkan méjì. If you do business with, if you do anything with them, the first number one ni pé wọ́n ṣá já ẹ wálẹ̀. Ẹni tá Ọlọ́run gbé dìde tẹ́ ní kó ṣubú. Bí ó ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run. Ẹni bá ro ohun tí ò dá lé mi lórí. Yóò kọ ohun tí ò dá lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ kan ro ohun tí ò dá lórí ayé là á gbé. Yóò kọ ohun tí ò dá lọ́wọ́ irúmọlẹ̀ Yorùbá o. This is who they are. Muyideen ń ṣe tiẹ̀ lọ́wọ́. Ramota náà tún bọ́ta. Òun náà tún drag Àgbàlá Gabriel. With the help of some Alfas. Me I know. Èmi mọ̀. Tó bá ń gbọ́ ìrù mi tó ń jó lórí omi. Ìrù mi tó ń jó lórí omi. Ẹni dúró fún gbẹ̀ nísàlẹ̀ odò ṣe bọ́ lọ́run ló bá wá ṣe. Ìrù mi tó ń jó lọ. Wọ́n máa ní ìrù ni. Tí any one of them bá ṣe anything báyìí, gbà tí wọ́n pa Deborah ní Kánò. Ebi ń pa Nigerians o, ebi burúkú. Àgbákò ebi ló ń pa wọ́n Nigeria.
pàtó pa Deborah ní Kánò rí tí àwọn àfáà ń bọ́ta ńlẹ̀ Yorùbá tán ní bọ́n ṣe pa Deborah yẹn ló dá ìyẹn ò tún wá ní dùn yín wọ́n pa Deborah ní Kánò àwọn wo ni wọ́n gba SAN Senior Advocate of Nigeria 35 ó wà lórí paper mi kọ́ ni mo sọ inú tí ń bí ẹ tínú bá ń bí ẹ wá kàn forí mọ́ gírí ni kò sí tó kàn mí èmi kọ́ ni mo sọ wọ́n pa Deborah ní Kánò wọ́n dẹ̀ gba SAN Senior not lawyer kì í ṣe lawyer ni wọ́n gbà ìyá Deborah ò ní gá kò ní go kò ní nǹkan kan Deborah ni ìyá Deborah ń wojú pé tó bá ka yunifásítì tó bá jáde tó bá là tó bá lu ó máa ṣàánú ìyá Deborah ni Deborah fọkàn ní ìyá Deborah ni ìyá Deborah fọkàn sí Deborah ni bàbá Deborah fọkàn sí wọ́n pa Deborah ní Kánò wọ́n lẹ̀ lókùúta pa láì jalè láì dó láì tọwọ́ bọ̀ nígbà tí wọ́n lẹ̀ Deborah ní òkúta kò sí ọlọ́pàá ní school premises yẹn ní area kò sí ọlọ́pàá ńbẹ̀ wọ́n ní 5 minutes ní ọlọ́pàá sí school yẹn ọmọ university wọ́n lẹ̀ lókùúta pa wọ́n tún wá lẹ̀ lókùúta pa wọ́n tún wá mú iná wọ́n sun òkú ẹ̀ wọ́n dáná sun òkú ẹ̀ lẹ́yìn tó sun òkú Deborah tán wọ́n tún ṣòwò ní ṣáná àwọn tí wọ́n wá mú mo like orin àwọn tí wọ́n wá mú àwọn wo ni wọ́n ní owó èló ni wọ́n gba SAN ẹyọ kan even lawyer ń sí wọ́n gba 10 million 5 million tó bá fẹ́ ṣe charge and bail lawyer SAN 35 ni wọ́n gbà láti defend àwọn tí wọ́n pa Deborah ní Nàìjíríà a ní Yorùbá nation ló lè ṣe it's either Yorùbá nation or nothing SAN 35 tí ẹ gbọ́ nǹkan nípa ikú Deborah dè ní sọpọ́ ti lọ wọ́n ní Deborah bú ànábì fídíò kan báyìí tó ń sì máa wá bẹ́ẹ̀ fi máa ráyà bí lálẹ́ àbí láàárọ̀ là máa play ẹ̀ níbi tí ẹnìkan ti lọ sí Kaaba lọ́dún ni tó sọ pé haram ṣíríkù nìkan tí wọ́n ṣe wípé ẹbọ ni ní Saudi ẹni bá ti rí fídíò yẹn bá mi kọ sí comment section máa kan lọ síbẹ̀ òun náà wà ńbẹ̀ wọ́n ní láà nǹkan tẹ́ ń ṣe ìṣíríkù ni pé ẹbọ ni tó wáyé pé Nàìjíríà ni wọ́n máa lẹ̀ lókùúta pa ni ọba Saudi nísìn ó ní kò sí ẹni tó gbọ́dọ̀ ṣe ìyàwó pẹ̀lú ọmọ tó bá less than 18 years ọba Saudi sọ pé 2034 wọ́n máa mú ẹ wá mú ọtí wọ́n ti ń ta ọtí ní Saudi wọ́n ta tẹ́lẹ̀ wọ́n yọta ó ti ní kó máa ṣe ní gbangba wálé ànísìn and they are now coming to the aspect pé you will go to Saudi tó bá fẹ́ wégele ò ní wégele because you are going on tourist and they will give you tourist visa they are all now àti fún yín tourist visa nísìn and we are ready to mingle with the world ọba Saudi ló sọ èmi kọ́ ni mo sọ ìyàwó ọba Saudi ò kí ń wégele àfáà ní tẹ́ bá fi machine washing machine fọṣọ ọkọ yín ọmọ yín ò ní lálùbáríkà ìyàwó ọba Saudi lọ gọgùgbù ẹ kò ń wégele short gown short fitonle fidile níyàwó ọba Saudi ń wọ̀ go and google it yo you watch the video God bless you Tijani go and google it go on Google lọ sórí Google mú phone ẹ wọ́n bá mi sọ̀rọ̀ ìjáde nu live show yìí mú phone ẹ lọ wò stop living in bondage ẹ jẹ́ kí wọ́n gbé sínú kí ló máa pe bondage ní Yorùbá ẹ jẹ́ kí wọ́n gbé sínú ìdè ọmọ Yorùbá ni yín ọmọ Yorùbá if you want to practice your ẹ̀sìn practice it in a peaceful way in a righteous way be peaceful and tolerant pẹ̀lú àwọn tó wà ládùúgbò ẹ tó ń bá ṣe. Stop supporting evil. Be a peaceful person. Go and check it. Move phone ẹ jáde nínú show tó ń wò yìí. Ko move phone ẹ ọba Saudi picture. Ọba Saudi wife picture. Go and Google it. Skirt aṣọ tó máa wọ̀ mo ń bẹ ni. Kò ní dé orúnkún ẹ̀. Mo ń bẹ báyìí ló máa wọ̀. Kò dẹ̀ kí ń wégele. Dépò hijab. Ṣebí tó di mẹ́sìn wá fún yín nìyẹn ẹ yé fira yín sínú ìgbèkùn ẹni ẹ̀sìn tó bá fẹ́ ṣe in a truthful in a truthful way ọlọ́run mo tẹ̀ fẹ́ lò not self-centered not selfish way Àgbàlá Gabriel ẹ ṣe bẹ̀rẹ̀ ni o ẹ ti bọ́lẹ̀ ní wrong bus stop ọlọ́run
Àgbàlá Gabriel ṣe bẹ̀rẹ̀ ni ẹ wá béèrè lọ́wọ́ mi ẹ ti bọ́lẹ̀ ní wrong bus stop Muyideen Ramota I love in China I love in China language. Àgbàlá Gabriel, you just start. And the bá ma Àgbàlá Gabriel ẹ lọ bá wa bọ́ sọ fún Àgbàlá Gabriel ẹni kí wọ́n mú ọkàn wọn kó lè. You should be very prayerful now. You should be very prayerful. Kó máa ṣàdúrà. Tó bá yẹ pé àwẹ̀ yọ̀kan Àgbàlá Gabriel ń gbà tẹ́lẹ̀ kó máa kó sọ di mẹ́ta. Tó bá yẹ pé wọ́n náà fi ṣàdúrà tẹ́lẹ̀ kó sọ di 2 hours. Because then go give am gbas. Orí Facebook líla wà. Tí Amira tó pe rẹ̀ ní Màbúbà. Tí gbogbo alálẹ̀lẹ̀ Yorùbá báyìí tó máa fìyà jẹ, tó máa sọ́nà ní ẹ̀ tó máa dààmú. Tó ti bọ́ta wípé yóò fò olórí ibú ìyá tó bí òun sáyé ẹni òfò ìyá olóbò wèrè tó bí òun sáyé olómọdọ́sìn 15 ló bí olóráre ló ń jẹrà mọ́lẹ̀ ẹlẹ́ni olóṣàrẹ̀ burúkú tó ní ìyá òun sọ́nà ni ó ń fòrò bí ayé lọ kó èdè ń gbà yẹn ni àbí yẹ kó gono kóló àbókò gonorrhea nígbà yẹn tí mo dẹ̀ bọ́ tapá ọmọ Yorùbá ló ń sọ lẹ́nu ọmọ yìí o ọmọ Yorùbá ni o àṣẹ Amira ó dẹ̀ máa fọ́ ń gba ẹ̀pẹ́ òun ní kinní kan tí mo bẹ̀bẹ̀ èyí èèyàn bá mi solicit owó tàgbàjọ́ náà bí i 950,000 naira lágbà láàrin 1 hour ó tó bẹ̀rẹ̀ sí ní ìtọ́nà owó olówó fólówó káwọn tó pè mí pé Yorubawuyi ọmọ wo ló ń tọrọ owó fún ẹ̀rí ẹnìkan ní abájọ tí mi gbowó nínú àwẹ̀ tọdún ní ẹ̀mí àwẹ̀ ọdún ni wọ́n fẹ́ pè mí pa Yorubawuyi tí bá wa bèrè owó ebi ń pa wá kí la máa cháwẹ̀ nàbíléyá kí la máa fi ṣọdún bójówó pọ̀mọ́ bójówó kíní kò mo kàn sọ lérè fẹ́ ni kí wọ́n dàbẹ̀ pé mi sọ̀rọ̀ ẹnìkan lábájọ tí mi gbowó èmi á gbowó èmi á sọ fi sí ìtòwó fún wọn kọjá wọn léyà tọkọ ni mo gbá ọ lọ sí Libya you go red you go red ó lè rí ibú ọmọ òfò lẹ́yìn tí mo gbowó fún tán ó lè mi gbé òun lọ sí Libya. I will continue saying this until one day Nigerian police police authority Nigeria, because anywhere I go I will say it. Anywhere, any conference, anywhere, I will say it. That Nigerian police wọ́n invite èèyàn ó sọ wípé olórí bú police. I have the voice with me o. Kò kí n ṣe rọ́ anytime tí Nigerian police bá need it, I will release it to them. Tó bá dẹ̀ pé lè ṣe kíní kan wo voice yẹn ọwọ́ èèyàn tó wà ó tó 40. Nigerian police woman ta report ọ̀rọ̀ fún tó invite ẹni tó parọ́ mọ́ mi Màbúbà o ma tí ẹ bá padà bá ẹ Ọlọ́run ọba ìṣẹ̀dá mi báyìí orí gbogbo àwọn tí ebi pa nínú ilé yá yìí tó yẹ kí n bá solicit owó pé ẹjọ́ o ìlú lé o ẹ fáwọn èèyàn lówó àwọn tẹ́bi pa nínú àwẹ̀ tí yẹ kí n bá solicit owó tí mo pé Yorubawuyi ó jẹ́ súnmẹ́yìn fáwọn pípù yìí orí wọn máa fìyà jẹ agbára Ọlọ́run. Nigerian police àlọ́fẹjọ́ sùn pé ọ̀rọ̀ rí báyìí Nigerian police o ẹ wo rọ́bà tàbátà tọmọdé ìpamọ́ mi ó ní mo gbé òun lọ sí Libya ó ní kódà mo tà wọ́n sí Libya ó ní kódà àwọn kan kú sí Libya. Nigerian police woman said ó ti fi Kùránì búra fún wa. Nigeria is not working. Yorùbá nation ló lè ṣe. Yorùbá nation ló lè ṣe. In Yorùbá land kò ní sí pé ó ti fi Kùránì búra fún wa. There must be an investigation. Ẹ bẹ̀rẹ̀ sí ní flag orí yín tẹ̀ ni. Àwọn tó ń wò tán bá like wọ́n á tẹ thumb up, wọ́n á tẹ love and like button. Wọ́n á share. Orí yín ó tẹ̀ ni èmi ò ní má flag ta ló rán yín iṣẹ́. Ìwé ara tó fọwọ́ Facebook jẹun àbí tí yín fẹ́ ta ni. Ó jẹ́ pé tí yín fẹ́ yẹ̀. Tí yín fẹ́ ṣí bórobóró. Nigerian police woman said ó ti fi Kùránì búra fún wa. Can you imagine? That is Nigeria tí wọ́n ní kẹ́ máa wà níbẹ̀. Is that a country? Ó ti fi Kùránì búra fún wa. So ọ̀rọ̀ tó sọ òótọ́ ni without investigation.
Without even 1 minute investigation, a Nigerian policewoman said that. Ó ti fi Kùránì búra fún wa, so òótọ́ ni nǹkan tó sọ. A Nigerian woman, a policewoman. Nigerian constitution is Quranic. You fear them? I fear you not fear Muslim. Nigerian policewoman said it. Wọ́n ti fi Kùránì búra fáwọn. Wọ́n ti fi Kùránì búra fáwọn yẹn. Òótọ́ ọ̀rọ̀ ló sọ. Òótọ́ ọ̀rọ̀ tó pọ̀ sí fi Kùránì búra. Adẹ̀mọ̀ wọn o, wọ́n máa lọ gbowó ní Saudi, wọ́n ní mọ́ṣáláṣí kọ́ àwọn wèrè. Wọ́n máa lọ gbowó ní mọ́ṣáláṣí ní Saudi. Na lie, na saka. Na saka, na saka or na lie. Wọ́n ṣoògùn jù. Ẹ ti ráfà tó gbólú gbohùn jáde. Na so dem be. A tún wá pé mo gbé tó pé yẹn jẹ́ lọ́rin ni. Àwọn people yìí, they are the future Boko. Àwọn máa tún Nigeria Ọlọ́run. Àwọn máa tún Nigeria àwọn yẹn. A tún wá lọ pé ọlọ́pàá mi pé ọmọ yìí, ọkọ tọmọdé yìí pamọ́ mi. Yìí tó sọ pé ti fi Kùránì búra yẹn mo pé báyẹn ti fagbó, ẹ mọ̀ kan máa ń fagbó ní ẹ̀yìn kọ́nà kan ní Ìlọrin. Mo pé báyẹn ó ti fa gọ́ngọ́ sì sórí. Bí orí ẹ̀ ti yí. Mo tún wá lọ pé ọlọ́pàá mi pé bá mi gbé. Àwọn ògo Ìlọrin gbé lọ́yà dìde fún. Àwọn ògo Ìlọrin, they are the brain. What? Ma pe orúkọ yín gbogbo ògo Ìlọrin. Anytime. Tó ìbá ti wá sí mi lọ́pọ̀ máa sọ báyìí. Àwọn ògo Ìlọrin gbé lọ́yà dìde. Wọ́n ní kí wọ́n lọ béèlè. Wọ́n lẹ́sẹ̀ kẹ̀. Tó bá gbọ́ oládùn bí pọ̀pọ̀pọ̀pọ̀. Wọ́n ní àwọn cabals. Wọ́n ní àwọn backbone. Àwọn ògo Ìlọrin gbogbo pátápátá wọ́n ní àwọn èèyàn backbone tí wọ́n ń support nǹkan ibi. Ẹni ibi ni wọ́n. Ẹni ibi ni wọ́n ti pọ̀ mọ́ rẹ̀ balùwẹ̀. And could you believe pé wọ́n ní ọmọ yìí jẹ́wọ́ fún àwọn lẹ́yìn. Ó sọ fún àwọn pé òun parọ́ mọ́ mi ni. I have the voice. Ọmọ jẹ́wọ́ fún àwọn lẹ́yìn pé òun parọ́ mọ́ mi ni. Ṣùgbọ́n ó ń wá sórí Facebook lójoojúmọ́. Ó ń sọ fún àwọn àgbáyé pé òótọ́ lòun sọ. Because kò sẹ́ni tó máa mú wọn. Ta ló máa mú wọn? Ẹ̀yin ọmọ ìyá mi ẹ jí káwọn òfò Ìlọrin tó bá ti ń jẹ́. Ẹ jí ẹ má sùn. Ẹ jí. Even mẹ́wàá láká oníjàbù òfò. Olórí ibú ẹni òfò. Onírọ́ paraku. Mẹ́wàá láká pàṣẹ́gẹ̀. Mẹ́wàá láká rẹ̀ ó pa orí ibú rọ́. You people, mẹ́wàá láká came out to testify pé lóòótọ́ ní gbogbo lọ sí Libya. During that time tí wọ́n sọ mọ́ wà l'Amẹ́ríkà. Mẹ́wàá láká came out to testify to his pẹ̀lú ẹ bá ti rí ìjábù yẹn lórí wọn ẹ sá ni ẹ má dúró. Tó bá ń gbọ́ má dúró má ro sẹ́. Sásàrí àṣàjù láyé. Mẹ́wàá láká came out to testify. One Ibrahim something ó náà testify. One Alfas Sulaimon orúkọ yẹn náà oníyẹn tó pé wà láìtàláì. Wípé òun mọ̀ ń pa ẹ̀. Mẹ́wàá láká testify. You call my Yorubawuyi, I call your number, you don't pick up. Ṣé now? Mo ṣẹ̀ṣẹ̀ ń ṣe show lọ. Ṣé now àbí nígbà? When did you call me? When did you call me? They have backbone. Tó bá pa ẹ́. Tó bá ráyè àti pákó Nàìjíríà. Sákó Nàìjíríà o. Ajé Ògùn gbọ́. Ajé ni mo sọ fẹ́. Tó bá ráyè àti sákó Nàìjíríà. Sákó. Tó bá pa ẹ́ bó okú gbé. Tó bá kú, okú gbé. Mo ń bọ̀ yẹ kí n wo. Ìgbà wo lẹ pè mí tó bá kú, okú wọ́n bá pa ẹ́ gbé ni, you will not get justice. Tó bá ti jẹ́ Muniru, Saibu, Sangonu, especially tó bá tún wá ní àwọn ògo le orin lẹ́yìn. Àwo lolo rẹ̀ tó bá mú ẹ. Ten tó bú ẹ, ten tó parọ́ mọ́ tó bá pa ẹ́ tó bá ní àwọn ògo lórin lẹ́yìn. Ọlọ́run àwo lọ ni, ó lọ straight nìyẹn. Mo ń bọ̀ ní sùn fẹ́ sáré wo kíní kan mi gbìn. Olọ́ni olórí olọ́ni olọ́ni tó máa fi lè mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀. Mẹ́wàá láká testify ẹni iná ni Mẹ́wàá láká lánà tún láyà lálẹ́ káàsì báàtì
Lánà to lie. Alali mewolaka. Omolola Fashaki. Lánà to lie. Kí lànà Ọlọ́run máa bẹ. Ó wá parọ́. Ó lẹ́nìkan. Queen ọmọ. Ẹjọ́ iye èèyàn bá mi rẹ́rìn mi lè rẹ́rìn. Mewolaka. Ó irọ́ ló pa fún yín. Ọlọ́run. If you want me to analyze that show, tí gbogbo yín tẹ́ sugomu. Get video yìí kẹ́ lọ sọ fún pé mi sọ bẹ́ẹ̀. Ẹ̀yin tó sọ fún pé àwọn kan set wọ́n up. Irọ́ ni. You want me to analyze the video for you? Even without playing our video, I will analyze it for you. If you want me to analyze it, put it in the comment section. You want me to analyze it? Ṣé fẹ́ kí analyze ọ̀rọ̀ tó sọ. Ṣé fẹ́ kí analyze ọ̀rọ̀ tó sọ. Even without playing the video, I will analyze it for you. Because ó ti rí yín ní songan mú. Ẹ bẹ̀rẹ̀ sí ní flag tí yín ló ta. Táwọn tó ń wò mí bá like wọn tí mo sọ. Wọ́n máa tẹ love and like but wọ́n máa kọ comment. Wọ́n ní jẹ́ kẹ́ rí flag. But tó máa ń wẹnu mi. Wọ́n bá ti flag everything bọ́lẹ̀. Má tún wò. You want me to analyze it? Okay. God bless you. She said a man called Èmi ò tiẹ̀ mọ̀ ẹ ṣe send it tí mo ń wò lọ́wọ́. Títí Muyideen fi pump up. She said a man called her. And ó ní kó wá pàdé òun níbì kan, kíní kan, ó fọlọ́run bẹ̀ òun, ìyàwó òun ṣe gbá, ìyàwó òun ṣàwo. Ìyẹn kọ́ ni kíní case. Let's go this way. Tẹ́yìn ṣe, Allahu Akbar, subhanallah, Alájà, irọ́ ni. Ní ayé internet. Come on. Brace of people. Ní ayé internet. Ẹni yẹn wọlé sí ọ̀dọ̀ bàbá ọkọ ẹ̀. And that person was highly welcome. Olóhun wá wá kò dẹ̀ mọ́lé ẹ̀. Wọ́n dí allow ẹni yẹn kó jókòó sí inú ilé bàbá ọkọ ẹ̀. Pẹ̀lú bàbá ọkọ ẹ̀. A stranger. Tó ní kí èèyàn wá bá òun ní hotel. Kíyàwó ọmọ yín. Kí bàbá ọkọ ẹ̀ ń gbé sushi ni. Tó ní kí ọmọ yín wá bá òun ní hotel. Ó dẹ̀ wọlé, ẹ dẹ̀ welcome ẹ̀. Ó dẹ̀ jókòó. Mọ́ o, total stranger. Ó jókòó. Lẹ́yìn tó jókòó, ó ní he spoke with her for over 30 minutes. Over 30 minutes. Tó fi ń sọ pé tí n bá ti ń wù ẹ́, irú èèyàn bẹ́ẹ̀ yẹn ló máa ń tí n bá ti ń ṣe show báyìí, irú èèyàn bíi tiẹ̀ ló máa ń wù mí. Tó bá jẹ́ pé wọ́n ni, ó dẹ̀ láwọn èèyàn tó wà pẹ̀lú bàbá ọkọ òun. Tó bá jẹ́ pé wọ́n ni bàbá ọkọ, ìwọ làbúrò ọkọ, ìwọ lẹ̀gbọ́n ọkọ tẹ́ wà níbẹ̀. Ẹnìkan wá, stranger from nowhere. Ó wá ń bá ìyàwó ọmọ yín sọ̀rọ̀ pé bí wọ́n ṣe ń wù ẹ́ báyìí, mo máa dà pé kí n máa wùn yín ni ìyàwó òun, òun fẹ́ ṣe DNA test fún àwọn ọmọ tó bí wọn kì í ṣe ọmọ òun. If you have a bàbá ọkọ, you will wait to see that, to hear that. Number 2 nìyẹn. Ask yourself this question. Ayé ibi tí internet dé. Nobody tó mú fóònù ẹ̀ láti record stranger. Ọlọ́run ti gbà yín, Ògúngbọ́. Ògúngbọ́ wọ́n ti gbé yín ní gúrúmù, wọ́n ti gbé yín ní gògó. A stranger. Stranger tẹ́ mọ̀ kò wá sí ẹnìkan tó mú fóònù láti record ẹ̀. Mẹ́wàá pampers ń pa ṣége irọ́. Orí àgbákọ̀ ọkọ̀ ló máa pa àgbákàn tẹ́ bá gbọ́ àgbákàn irọ́ mẹ́wàá lápá pa ṣége orí ibu irọ́ láyé íńtánẹ́ẹ̀tì. Stranger jókòó tì yín for we are almost an hour or over an hour. Ó dẹ̀ ń sọ trash lẹ́nu tó dẹ́ sẹ́ni pé ó wá ń sọ lórí kíní pé mo mọ̀ wípé o jù mí lọ spiritually. Jẹ́ kí n mu mi. Irọ́ yẹn gbà kéèyàn mu omi. I need to drink water. Lójú bàbá ọkọ. Mo mọ̀ pé o jù mí lọ spiritually. Òun wá sọ fún pé òun mọ̀ pé èlò kan wá ní o. Ó mọ̀ pé èlò ẹ̀fẹ́ nǹkan èlò kan wá fún òun ni. Wọ́n set wọ́n up. Na lie. Na what? Na lie. Na lie. Wọ́n fẹ́ gbé yín mọ́ra ni. Ẹnu everybody ti gbẹ. Ẹnu gbẹ ànídì. Pé wọ́n fẹ́ gbé bàbá Tinubu mọ́ra, bọ́n lè gbé yín mọ́ra ni. It's one of the two. Irọ́ ni. Irọ́ tó jì sóòótọ́.
jòkó kó wo fídíò yẹn dáadáa kó gbọ́ ṣáwọn tó wà ńbẹ̀ wọ́n daft kò sí ọpọlọ lórí kankan nínú wọn gbogbo àwọn tó wà nílé bàbá ọkọ ẹ̀ kò sí ọpọlọ lórí wọn ẹnìkan wá from Badagry unknown gunmen unknown moment ẹ máa flag rèé ló ń ṣe yín tẹ bá flag kò ní jọ mí lójú Alfas SÍＳÍ àtàwọn ṣọ̀ǹgbé ẹ̀ wọ́n report page mi. He confessed to somebody that called me and him, and within 2 minutes he denied it again. He denied it again. So if you flag this show, why will I be bothered? Ìwà yín ni. Ìwà wọn ni, ìṣe wọn ni, ìṣe wọn ni, ìwà wọn ni, ìṣe yín ni. Ìwà yín ni kò sí wọn tẹ́ lè ṣe tó lè jà wá lójú. Ẹ lè pa irọ́ kò kú jí. Àwọn bàbá yín dẹ̀ wà lẹ́yìn yín. Fi sọ boko, wọ́n build in Nigeria. Wọ́n ti ń build yín kalẹ̀ díẹ̀díẹ̀ ni. Wọ́n ti ń build yín kalẹ̀ díẹ̀díẹ̀. Tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà. Ọmọ Yorùbá original àwa, confirm ọmọ Yorùbá. Àwa ò kì í ṣe mixture, wọn miss àwa. Àwa ò dẹ̀ gba wèrè mẹ́sìn. Tá máa fi ja olórí burúkú bí àwọn wèrè Mewolaka àti olórí burúkú àbúrò ẹ̀ Mabuba. Bọ́ta kò bú mi. Mo wà ní leaf báyìí. Iṣẹ́ ẹyọkan ni mo ń ṣe lọ́nà máa wà bẹ̀rẹ̀ sí ń ṣe láti ọ̀la. Iṣẹ́ kejì mo tún wà ní leaf yẹn. Ẹ bọ́ta kẹgbẹ́ máa tún come out fún yín. Máa tún pẹ̀rẹ́ gbó. Àṣà alájí àbáṣe ó ní wọ́n á fún yín ní àgbo ìtàn mu. Máa fún yín ní àgbo pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Máa fún yín mu onírọ́ nìyí. Time is coming. Pẹ̀lú orí bútẹ̀ ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì. Time is coming when your children will go to somewhere and wọ́n ní lè sọ pé èmi lọmọ Mewolaka ọmọlọlá Fáṣakin. Wọ́n ní lè sọ pé èmi lọmọ lágbájá ọmọ tàmẹ̀dò. Àwọn ọmọ yín níbi tọ́rọ̀ ń lọ yìí wọ́n ní lè dá pé bàbá àwọn ti ìfìgbà kan wà nínú òfò lọ́rin. Wọ́n ní lè sọ because anywhere táwa bá dé àwọn máa dárúkọ yín o ògùn aláyé ń gbọ́. Anywhere tá bá dé àwọn máa dárúkọ yín onírọ́ irọ́ ni Mewolaka pa. Don't believe that story. Ẹ̀yin tẹ́ máa analyze story ẹ lọ gbé kíní ẹ̀kẹ́ ìjòkó kẹ́ wò mo ti fún yín ní tips mo ń wò lọ́wọ́ ni ẹ lọ gbé kíní ẹ̀kẹ́ lọ wò nǹkan tó sọ irọ́ ni picture ẹnìyẹn dà fídíò ẹ̀ dà má tó jókòó sí wọn nínú ilé wọn ò fídíò ẹ̀ bẹ́ẹ̀ lórí gbogbo wọn yí tó ó tún wá ń lọ ààrẹ ń take picture ẹ̀ in case bó ṣe lọ tán yẹn kíní kan ló gbáù bóyá ojú bọ́ọ̀bù ẹ̀ àbójú bísíkò lẹ̀ so ààrẹ ni take picture ẹ̀ no ìwọ ọmọ ìyá mi jókòó àwọn tí mo pa ṣe ní ṣoṣo ni wọ́n gbé ìmọ̀ra jẹ́kájọ sọ jókòó jẹ́kájọ jókòó sọ láàrin mi àti ẹ̀ jẹ́kájọ fèsì ara kájọ sọ èèyàn wá bá ìyàwó ọmọ ẹ̀ nínú ilé ìyàwó ọmọ ẹ̀ Ọlọ́run wá o Ọlọ́run wá ìyàwó ọmọ ẹ̀ wá ó wá ń sọ lójú ẹ̀ wípé ìyàwó ọmọ ẹ̀ yẹn bó ṣe wà yẹn òun láìkí ẹ̀ gan o tóun bá ti ń wo tó bá ń ṣe show irú ìyàwó bẹ́ẹ̀ lòun fẹ́ fẹ́ òun láìkẹ́ òun kò jẹ gan lójú wọn bàbá ọkọ àbí ìyá ọkọ ọ̀lànà ló wá ń wò rẹ̀ gbáláyé ó jókòó like 30 minutes àwọn àbúrò ọkọ náà wà bẹ́ẹ̀ wọ́n gbé sílẹ̀ dání wọ́n ń wò wọ́n ní ìyàwó bọ̀dáwà yìí fáyìn o àbí ìyàwó bọ̀dáwà yìí náìsì ó beautiful o ẹni tó láìkì ìyàwó bọ̀dáwà kí ló tó pinnu ọmọ kí ló táwọn èèyàn wá rẹ́rìn báyìí ẹni tó láìkì ìyàwó bọ̀dáwà ó wá láyà láti Badagry ó wá wọlé wá sí wá bá wà nínú ilé àwọn sọ fún wípé ọ̀gbẹ́ni ìyàwó bọ̀dáwà tó bá wà yẹ̀ bó ló ti wá ọlọ́wọ́ wá láti Badagry àwọn wèrè rọ̀wọ̀ lélẹ̀ ó wá láti Badagry ó lóun fẹ́ ṣe motivation òun ní ìdíkò motivate wọn òun àti ìyàwó òun ti jà ṣe ti ń ṣe other room ni inside room motivation ó wá ní òun àti ìyàwó bọ̀dá òun ti jà o òun àti ìyàwó òun ti jà so ìyàwó bọ̀dá ti yín náà wá láti Badagry yọ níyàn okay mo sọ pé kò sí network ní Badagry irọ́ ni tó bá ti dà kíní yẹn sórí báyìí irọ́ ni Ọlọ́run irọ́ ni ó wá pè látòdì Badagry kò lọ ó wá travel all the way from Badagry
tó ibo ni Mewolaka ń gbé Èkìtì. Oh, comment section. This doesn't end me. Oh, Elijah. Hey, Subhanallah. Oh, Allahu Akbar. They play. They what? They play. Oh, no, why are about you? Baba, you know that joke. Baba, you know lale. Wọ́n ya about you. All I want lórí phone over 30 minutes. Don't be bad on lórí phone over 30 minutes. Ọlọ́jà sọ rádá lórí phone. Bàbá ọkọ dẹ̀ wà ń bẹ̀. Àwọn àbúrò ọkọ náà wà ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ka fọ́kàn lè súlé o. Ọlọ́run ilé múmú ní ọlọ́wọ́ ẹ̀ka fọ́kàn. They play. Ọlọ́wọ́ ẹ̀ka fẹ́ múmú ní ìlọ́kọ o. Àwọn àbúrò ọkọ náà wà lálẹ́. Wọ́n wò báyìí. Títí wọ́n sọ̀rọ̀ over 30 minutes. Múlẹ̀. DJ Mewolaka. DJ YK. Ó wá jókòó. Ó wá sọ̀rọ̀ over 30 minutes. No. That's the I need the brain àlòkù. I need the brain to kumbo. Put that thing in your brain. Show work. Show ṣiṣẹ́. Show ṣiṣẹ́. Gbé sínú brain yẹn. Show ṣiṣẹ́. Wọ́n fi sọ rádaràda. Ó fi sọ style. Tí bá ń wò yín mo máa ń like yín. Mo fẹ́ ṣe DNA test. Number 1, kí ló ṣe motivational speaker. So ti da office o ti motivate kalẹ̀ ni. You don't even ask. Because you guys are emotional. The story is Mewolaka's affair, not religious affair. Yoruba is our heritage. Na lie. That story is a lie. Asima, SÍＳÍ. Asisa. Hey. Hello. Asisa, let me ask you this question. You said the story is Mewolaka's story, not religious. I had thinking about on the phone with me, my left phone when only don't play about on the phone. I want to continue to wakabuku. Not now. Mewolaka, Asisa, let me ask you this question. Ìyàwó ọmọ ẹ ni Mewolaka. Let's take it that way. Asisa, ìyàwó ọmọ ẹ ó ní Mewolaka. Ó wá ń sọ̀rọ̀ lórí internet fún months. Ó wá motivate àwọn èèyàn lórí internet. Ẹnìkan wá sí ilé ẹ̀. Ó lóun fẹ́ béèrè advice. Ó lóun wá láti Badagry sí. Ṣé Èkìtì ló ń gbé àbí bo ló ń gbé? Ọ̀pọ̀ bo ló ń gbé. Àbí bo ló ń gbé nísìn. Ẹni sọ pé òun wá láti Badagry wá síbẹ̀ yẹn. Wá gba motivation lẹ́nu ìyàwó ọmọ ẹ̀. Ṣó ṣí ọ́fíìsì síbẹ̀ yẹn ni. Ẹni àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé because you are Asisa, you believe pé Asisa and wọ́n ti dage nylon borí. So you will believe it. Ẹ máa gbé ọpọlọ yín kalẹ̀. Last bọ́ọ̀lù tí wọ́n gbá FIFA tí wọ́n gbá wọn ò fún àwọn Saudi because wọ́n ní wọn ò gbà kí wọ́n ta ọtí. Ṣùgbọ́n ọba Saudi nísìn ó gbé ọpọlọ ẹ̀ kalẹ̀. Ó wò pé kí lóun máa ṣe. Wọ́n fi ọkàn kejì. Ọba Saudi sọ fún the world àgbáyé tó bá yẹ pé torí ọtí ni ẹ máa bọ̀ ẹ wá mu ọtí nílùú wa. Ká lè bá ó sì bọ́ọ̀lù. Ọba Saudi ló sọ bẹ́ẹ̀ mi kọ́ ni mo sọ. Ẹ máa bọ̀ nílùú wa. Ẹ wá ó sì FIFA ball. Tẹ́ bá ti ó sì ẹ wá mu ọtí. Ẹ mu ọtí ní anywhere. A máa ṣe àwọn tẹ́lẹ̀ wá fún yín. Ẹ máa mu ọtí ńbẹ̀. Because ó gbé brain ẹ̀ kalẹ̀ ni. As young as Ọba Saudi is, ó sọ brain ẹ̀ kalẹ̀. Wípé tó bá wá ṣe FIFA nílùú àwọn. Páwọn làwọn ó sì ẹ. Ó mọ̀ pé millions of dollars ló máa wọlé. People will travel all the way from everywhere in the world láti wá wo ball. Tawaf tí wọ́n tawaf tí bẹ́sẹ̀ ni wọ́n fi ń ṣe tawaf. Ní ọdún ni Ọba Saudi, God bless that guy. Àwọn èèyàn tí máa ń like ní ìsàn ọgbà. Mo like èèyàn ní ọpọlọ lórí. Ẹsẹ̀ ni wọ́n fi ń tawaf. Ní ọdún ni ó ṣe bridge over last year. Ẹni tó gbọ́ ó ṣe bridge overhead bridge sílùú ẹ̀. Wọ́n tó bá lọ sí hajj lọ́dún ni ó lè tawaf pẹ̀lú mọ́tò. Àbẹ́ ò tí rí Asisa ò tí rí wà á tawaf pẹ̀lú mọ́tò pẹ̀lú car and you will still pay for that car. That man is investing and is making money. Ayé ti kúrò ní 20 Asisa ayé ti kúrò ní 2050 àbí 20
2005 ayé ti kú ńbẹ̀ ayé ti lọ 2050 báyìí mọ́tò náà fi tawaf lọ́dún ni fáwọn tó bá lówó láti fi mọ́tò tawaf wáyé pé Nàìjíríà náà ti sọ ni ẹ máa sọ pé ṣíríkù ni ẹ máa sọ pé haram ni ọba Saudi mọ̀ wípé ọkùn ẹ ní ìgbàgbọ́ ẹ so when you cover your head you cover ọba Saudi ìyàwó má worry asisa ní sùúrù I just love you. Please, everybody, take your phone. Class lawa. We are in the class. Saudi. Please. Wo, Asisa, ọba Saudi àti ìyàwó ẹ̀ ni. Ó ti rí. Asisa, look at this. Look at this. Ọba Saudi àti ìyàwó ẹ̀ nìyẹn. Ó ti rí tí ìyàwó ẹ̀ wọ̀. Ó ti rí tí ó rí ẹ̀. Tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ Nàìjíríà kí na wá sọ fún ẹ. Asisa mo ń béèrè lọ́wọ́ ẹ̀. If you dress like this in Nigeria, if you dress like ọba Saudi ni àti ìyàwó ẹ̀. If you dress like this in Nigeria, wọ́n máa lẹ̀ lóko pa ni. Tó bá gbọ́ ẹlẹ́ lóko pa, ẹlẹ́ lóko pa, wọ́n máa lẹ̀ lóko pa tó bá dress like this in Nigeria. Ọba Saudi nìyẹn àti ìyàwó ẹ̀ dey play. A máa lọ ṣayé 2034. A máa lọ ṣayé, a máa lọ wo FIFA Cup. A máa lọ ṣayé ní 2034. This man is a very sensible man. Kò ní ìdí nǹkan tí ìyàwó máa bò lórí. Ohun tó wà ní ọpọlọ ìyàwó ẹ̀ òun ló mọ tó rí bóyá ìyàwó yẹn máa motivate ẹ̀ ó máa encourage pé jẹ́ ká ṣe báyìí o báyìí ló máa jáwó ayé jáwó la wà ohun tó máa jáwó everybody ń ṣe ayé jáwó Asisa you say no Asisa please Google it please Asisa Google no kò tẹ̀ ní ìdíwó. Please, Asisa, please Google it. Go and Google it, please. Asisa, please go and Google it. Please. Please, I am begging you. Leave this show. Ah, you lie. You lie. You lie. You kekini, you lie. Mo fẹ́ mi fẹ́ kẹ́ nìyẹn fún mi ní kíní ni. Please, mo fẹ́ wo kíní yẹn. Go and watch it. It's on Nur Islamic Nur Ismail. Somebody said I am in Saudi, nothing like motto for tawaf. Go on this Islamic page. Go and watch it there. Tawaf ni wọ́n ṣe pẹ̀lú ká. Àwa ò kí máa ń parọ́ bíbí. Ó ti rí. Sorry, abori, go on their page and watch the full video. Go on no. To like one of my kọrúkọ. No Ismail. No Ismail. Go on their page. Alhamdulillah wa rasulullah wa barakatuh. Dear Sahabat Jannah, for the first time in the history of Islam and the Hajj religious act, cars are being used for tawaf this year 2024. So my point of the economy Google. Many people will bring it out for you. Ye deceive are o sini Hajj. And then you ma paro mo problem tí mo ní pẹ̀lú yín leleyi. Eyi ma paro an so ta o paro wọ́n náà tún gbé àgbákò ro wá. Aláwọ̀ kan paro wọ́n náà tún gbé orí burúkú ro wá. Why? Why must you lie? Eh? Èṣù wuyi mo ń dá yín lóhùn jàre. Mo ń dá yín lóhùn. Why? Ṣé dandan ni kẹ́ wọ́n fi wọ́n ṣépè fún yín ni? Must you lie? Ṣé wọ́n fi wọ́n ṣépè fún yín ni? Ṣé wọ́n fi wọ́n ṣépè fún yín ni? Go and Google it. Ó wà lórí many pages. Ó wà everywhere, every damn where ló wà, everywhere, all the pages ló wà.
Go there, Google it, Google search it, and you will see it. Tawaf 2024 Hajj. Car ni wọ́n ń lò, car ò ní. Wàá sanwó wọ́n á dẹ̀ gbé ẹ sínú car tí wò bá lówà. Tí wò bá lówà ò ní. Àwọn èèyàn ni wọ́n ò ní. So tí wọ́n bá yẹn ń lọ. Àwọn tó ń fẹsẹ̀ ṣe ni àwọn tó ń wa mọ́tò ni mọ́tò ló ń wò lókè yẹn ò ní. You can see it now. It's true. God bless you. O de pa. Adéyé máa parọ́. Kí ni wọ́n tí wọ́n náà tó pa nísìn? Kí ni wọ́n tí wọ́n náà tó pa? Kí ló tó parọ́? Kí ló yẹ tó parọ́? You said you are in Hajj. Hajj wo ló wà? Hajj wo ló wà? Olówó ń gbádùn. Àwọn tó ń lówó ń sìn, o pé mọ́tò náà fi tawaf. Ebi mọ́tò yẹn sìn, wọ́n tún get owó. Wọ́n tún build ìlú wọn for the coming next year Hajj. And àwọn ya máa jáyé lọ owó yẹn ọmọ àrọmọdọ́mọ wọn ó máa bá ń bẹ̀ o. Saudi tí wọ́n bá rí ìbínú Allah tó ní ìlú wọn torí Allah ló ní ìlú tí wọn kì í ṣe Ọlọ́run. Tí wọ́n bá rí ìbínú Allah tó ní ìlú wọn àrọmọdọ́mọ wọn ò ní tòṣì. They will enjoy because àwọn tí wọ́n ní wọ́n gbé òótọ́ kalẹ̀. Saudi gbé òótọ́ kalẹ̀, wọ́n sọpọlọ wọn kalẹ̀ kí la lè ṣe tí ìran díran wa tí kò ní jẹ ìyà. Bàtà náà bí kọ Hajj ṣé bó ṣe kọ nìyẹn. Òkúta ló wà ńbẹ̀ táwọn èèyàn fẹsẹ̀ gún òkúta. When you come, wọ́n mọ̀ pé ṣoṣo ni yín, you will come. Tẹ́yìn ṣoṣo bá ti dé pé ṣe dé báyìí nísìn, wọ́n á mú owó yẹn, òkúta tó wà ńbẹ̀ yẹn, wọ́n kọ́kọ́ pe àwọn kó yẹ clear kú o. Àwọn mìíràn tún wá nẹ́sì ẹ̀, wọ́n tún mówó yẹn, ó yẹ ties ẹ̀, òpópó Mọ́kà mọ́róró àwọn ènìyàn ni wọ́n tún ṣe ìlú Mẹ́kà yìí rẹwà kẹ́yìn náà kó lè lọ. Wọ́n ties ẹ̀. Ẹ tún máa wá next one, wọ́n tún gbowó yẹn tún fi ṣe máàbù because àwọn ní ọpọlọ. Wọ́n ní làákàyè. Wọn ò dẹ̀ parọ́. Wọn ò parọ́. Wọ́n sọ fún yín kan báyìí lè fẹ́ wá ṣe ní Hajj. Ṣé kẹ́ máa dé Hajj ní sí kẹ́ máa lọ ṣe nǹkan míì. Mo tẹ́ fẹ́ wá ṣe lẹ́ máa ṣe. Tó bá wọ̀n yín kẹ́ ẹ ṣe. Ọdọọdún àwọn hòtẹ́ẹ̀lì wọn wà ní owó. Tẹ́ bá ti kúrò nísìn, tó bá ti ta epo wọn. Kò tí wọ́n bá tà àwọn ọmọ Saudi, ọmọ ilé tí wọ́n sọ pé wọ́n ń gbà every month. Ọmọ ilé tí wọ́n ọmọ Saudi ń gbà. Saudi citizen. Orí wọn kan wá ta pure water Nigeria. So have you ever seen ọmọ Saudi kó wá ta pure water Nigeria? They will not come because àwọn bàbá wọn ní làákàyè. Àwọn bàbá wọn ò dẹ̀ ní pa irọ́ burúkú tí wọ́n pa. Tí n bá ní evidence ní bíbí ìsìn bí wàá ṣe parọ́. Sorry, do ni wọ́n yẹn ò jọ mí lójú ná. Àwọn tó wà ní comment section ló máa jọ lójú èmi o. Irọ́ jẹ́ ń save ẹ̀. Dẹ̀ sáré download ẹ̀. Kó má lọ pè, kó má lọ delete ẹ̀. Ó ti ń download. Kó má lọ pè, kó má lọ delete ẹ̀. Ó nìyẹn. It is permissible in Islam. Don't bother yourself and stop your criticism, man. I am not criticizing anybody. Ìwọ ni kó ṣe làákàyè. I am not criticizing you. Ìwọ ni kó ṣe làákàyè pé onírọ́ ló pọ̀ jù nínú yín. You guys are mi fẹ́ sọ ní òyìnbó. Àbòsí yẹn ẹ̀yin ni omi Ọlọ́run ni Allah fi dá yín. Àbòsí, if you are just joining this video, àbòsí irọ́ ni omi Allah fi dá yín. Màbúbà parọ́ mọ́ mi lórí internet pé mo gbé òun lọ sí Libya lọ ṣàṣẹ́wó. Màbúbà oníjàbù òfò. Mẹ́wọ̀láka oníjàbù ọ̀ràn ó support ẹ̀ ó ní lóòótọ́ ni òun mọ̀ sí. I have the video evidence. A lọ station ọlọ́pàá ni wọ́n ti fi Kùránì búra. If you have sense, tó bá jẹ́ ní tó lọ́pọlọ. And àwọn ògo Olórin dìde wọ́n lọ bẹ́ẹ̀lì Màbúbà ń lọ́yà dìde fún Màbúbà. Come. Àbòsí wo lójú yẹn lọ? Àbòsí wo? And àwọn ògo Olórin sọ pé ó ti jẹ́wọ́ fáwọn ní corner. They call me behind Facebook. I have the voice with me that ó ti jẹ́wọ́ fáwọn ní corner. But yet, ó sọ lórí internet wípé mo gbé òun lọ sí Libya. Àbòsí wo lójú bẹ́ẹ̀ yẹn lọ? Àbòsí wo lójú bẹ́ẹ̀ yẹn lọ? Kó dẹ̀ máa kó ṣìlànà náà ni. I talk too much. I not be talk too much.
You say, ma, you talk too much. I talk too much. Anabi, Muhammad, you talk too much. You talk, and he gather people to his religion. Anabi ò gbé ẹnu sí abẹ́ àgbọ̀n. Ó pe ìpè sẹ́sìn ẹ̀. Anabi pe ìpè, ó pèpè sẹ́sìn. Ó ṣe many things láti pèpè sí ẹ̀sìn. Kí Saudi lè bá ní kí Saudi lè kẹ́lẹ̀ bá lọ sí Saudi. Èmi náà máa talk too much. Mo máa pèpè sínú Yorùbá. Ọmọ Yorùbá ni wá, a kì í ṣe Lárúbáwá. Yorùbá, ilẹ̀ Yorùbá la ní. A ní àwọn kan táwọn èèyàn lè wò nílẹ̀ Yorùbá. Odò wà, igi wà, ọ̀sá wà, omi wà, òkè oríṣiríṣi ló wà. A máa pèpè sí ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ni wá. I know you talk too much. You talk many. You get that. So if I talk too much, I am talking for my people, for my ile, for Ilumi. I talk too much, but you will still come here and listen to me. Oh, but get your facts on Islam. Mewolaka and Mabuba are human being, not Islam. I don't know if you are more Islamic than me, than I was. I practice Islam. I practice Islam for over 40 good years. 40, not 14. 40 good years. 40. Oh, le tó bá kírun jù mí lọ, ó kí wákàtí mẹ́fà ni. Tó bá ṣe síkìrì jù mí lọ. Ṣé bí on sọ fa Said bí mo gbé. Lọ bèrè mi lámùkòkò. Tó bá ṣe Islam jù mí lọ, tó bá kírun jù mí lọ, wákàtí mẹ́fà ló kí. If I am going on the road. Tí wá I'm gonna park. Láti lọ kírun. Mabuba parọ́ mọ́ mi. Mewolaka jẹ́rìí sí àwọn olórí ẹ̀sìn nínú Islam wọ́n test àwọn náà jẹ́rìí sí wọ́n support wọn. Tó bá kírun jù mí lọ wákàtí mẹ́fà ló ń kí. Tó bá yan sàká jù mí lọ be òfin kan mi ìkún ni. Ẹ̀yin Ìjẹ̀ṣà waterfall ẹ bá wa pèpè sínú Yorùbá Ẹ̀yin Ìjẹ̀ṣà waterfall o Òkè Olúmọ ẹ wá lọ wo Òkè Olúmọ ẹ wá lọ wo Ẹ̀yin Ìjẹ̀ṣà waterfall ẹ wá lọ wo nǹkan oríṣiríṣi ta nílẹ̀ Yorùbá ẹ wá lọ wo ẹyẹ live in bondage ẹyẹ jẹ́ kó máa kó kíní bò yín lórí. Àgbàlá Gabriel nísìn ó ṣe Àgbàlá Gabriel ó ti rí Muyideen ni ó ti bá wọn kan ti gbé Muyideen ni ó ti fa Muyideen ni mọ́ra. Àgbàlá Gabriel máa shop breakfast Ọlọ́run wọn ní fàgbàlá Gabriel sílẹ̀ èmi mọ̀ wọn ò ráyè ta lọ́lọ́run ní bí mo sọ fún yín wọn ò ní fàgbàlá Gabriel sílẹ̀ ó máa kò ní shop breakfast kẹ̀ kí ló fẹ́ fi kún wọ́n ti gbáǹtì Ramọ́ta náà ní dídìde Ramọ́ta lòun náà ti gbóò náà ní dídìde. Please recite ó ní kí recite surati Fatiha alálùbáríkà Fatiha alálùbáríkà bada a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. Surati Yasin wal Qur'anil hakim innaka laminal mursalin ala siratil mustaqim tanzilal azizul rahim ni tuzira qawman musra ba fa bunga o pe mo kalolo check o pe mo kalolo mo ń sọ̀rọ̀ lọ́wọ́ mo kọ́kọ́ ka Yasin fún ẹni kí kadele fún ẹ lórí láì gbé Qur'ani dání mo lọ lè kéwu o tó bá mọ̀ mo ń bọ̀ what is the meaning lọ bẹ̀ lọ́wọ́ àwọn àfà tó pè ní kéwú lọ pé stars ẹ lórí phone kò bẹ̀ lọ you are asking me what is the meaning lọ bẹ̀ lọ́wọ́ àfà tó pè ní kéwú lọ bẹ̀ lọ mo lọ sílé kéwú ní kékeré mo tún pé wọn 30 years mo tún padà sílé kéwú tó bá nífẹ̀ẹ́ Islam jù mí lọ na play you dey tó bá nífẹ̀ẹ́ nínú gbogbo nǹkan tó bàbá mi ní Kùránì nìkan ni mo sọ pé mo fẹ́ tí mo jogún àwọn náà gbé Kùránì sórí Kùránì nìkan ni ẹ fún mi o Kùránì àti tẹ̀sùbí nìkan ni ẹ fún mi aláwọ̀ kí Kùránì àti tẹ̀sùbí nìkan ni ẹ fún mi Kùránì àti tẹ̀sùbí nìkan ni mo gbà
mi ò máṣọ mi ò mú bàtà mi ò Kùránì àti tẹ̀sùbíù nìkan ni mo gbà. You dey play, you dey whine Jesus. You dey whine Jesus. Fatia alalubarika. Fatia. You dey whine Jesus. Abi wọ́n ní normal amogu zaoda ṣe ayekun la lawo kun fire kun. Pé kun fire kun yẹn ẹ ti sọnù ní Nàìjíríà. Ẹ ti sọnù ní Nàìjíríà. Ẹ jẹ́ kun fire kun yẹn kò rí ìlì mọ́. Saudi ló ti ń ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ni wá. Ṣé ti gbọ́? Only empty barrel. Just tell us the meaning. If you don't call me, tí o bá bú mi, wallahi ò kìí ṣe Mùsùlùmí. Wallahi le ma believe. Tó o bá bú mi, ò kìí ṣe Mùsùlùmí. Ẹ wo comment section. Only empty barrel. Just tell us the meaning. Ìyá tó bí ẹ lérí ibú, so bolofo ìyá tó bí ẹ, only empty barrel. Tó o bá bú mi, ò kìí ṣe Mùsùlùmí. Ó ní bú mi kẹ̀. Àwọn àfáà yín wà lórí internet tí wọ́n búra wọn. Àwọn Mùsùlùmí origin. Yes, now you prove to me that you are a Muslim. Olórúkọ kéwú, now you prove yourself. Ẹ bá mi kọ sábẹ́ comment ẹ pé oní jàgídíjàgan. Now you now prove to me that you are a real Muslim. Kudos! Original! You now prove yourself who you are. Tó o bá bú mi, fake ni ẹ́. O bá lọ́wọ́ àwọn bàbá ẹ̀ ni. Àwọn bàbá yín lọ́pọ̀ máa ń ṣe nìyẹn. Tí o bá bú mi. Wàláì, ọwọ́ àwọn bàbá wọn náà ti bá. Tó o bá bú mi, fake ni ẹ́. Bó ṣe bú mi nísìn, now we can now see that you are a real Muslim. Ìwà wọn nìyẹn o, ìṣe wọn nìyẹn. Ìwà wọn nìyẹn o, ìṣe. Ìwà yín nìyẹn. Go lọ bẹ̀ lọ́wọ́ àwọn àfáà yín tí wọ́n ń búra wọn. Ẹ fẹ́ tún tó lọ kóòtù nsìn. Ẹ tún máa tó gbéra yín lọ kóòtù. Tó bá wá bú mi nísìn. Bó ṣe bú mi nísìn. Látẹ̀lẹ̀ wà tó ti bú mi yẹn. So pé mo fún ẹ lésì, mo ń bá ẹ sọ, àmọ́ nísìn mo wá rí pé òótọ́ gangan Mùsùlùmí ni ẹ́. Ìwà oníjàgídíjàgan. Wàhálà ẹ ṣe ẹ bá mi kọ sábẹ́ oníjàgídíjàgan. Tó bá bú mi ò kí ń ṣe Mùsùlùmí. Bó jẹ́ bú mi yẹn sí ẹ. Now I know. Lérí ibú ẹni òfò. Gídíjàgan bàbá yín ẹ tó gbé ayín lọ kóòtù ẹ̀yin olórí ibú ẹ pàdé kó lórí péjì mi ẹ lọ pàdé kóòtù. ẹ lọ pàdé kóòtù o. Mo èmi ò lówó kóòtù. Okay, kúrẹ́ straight. Ẹ bá ń dáwọ́ jọ léèyàn lórí ni. Ẹ gbà ta lọ lọ́run náà. Okay, kúrẹ́ straight. They are so fanatic. That is who they are. God bless you. Ẹ̀yin tó bá mi kọ níjà gídíjàgan sábẹ́ ẹ ṣe gan ìwà wọn nìyẹn. Kò lè escape ẹ̀. Kò lè escape ẹ̀. Kò lè wọ́n bí dá, wọ́n bí kú. Kíní yẹn wọ́n àbí mọ́ ni. Tó bá ti wà báyìí. Kíní akàn òru ni. Kíní kò máa ignite ẹ ni. Wọ́n á ṣe pé àbí kò bú ẹ ṣá ni. Wọ́n bí wọn dá. Àwọn bàbá wọn gan wà lórí internet tí wọ́n gbé àwọn lọ kóòtù. Wo olórúkọ kéwú. Àbúrò wèrè. Oníjà bẹ́ẹ̀ ni. Àbúrò wèrè ní gbogbo olórúkọ kéwú, àbúrò wèrè ní gbogbo wọn. Wọ́n fi ṣe yín ni tó bá yá àwọn ọmọ yín. Tó bá yá àwọn ọmọ yín, they will not be able láti sọ pé báyìí lórúkọ àwọn níta. Orísìn because ọpọlọ ẹ ti yòrò. Ní ó ṣe jẹ́ kó mọ̀ wípé àkíyèsí ni mò ń pè yín sí. Ọpọlọ ẹ ó ti yòrò. Ní ṣe jẹ́ kó mọ̀ wípé àwọn tó bá yẹ làákàyè nínú yín, wọ́n á mọ̀ wípé àkíyèsí ni mò ń pè yín sí. Àkíyèsí, or else people will hear your name as Kini kan Sumbulu abi Sambona and they will run for you. They will not even want to hear anything from you. Because like me now, mo ti fi ẹ̀sìn yẹn lẹ̀ fún yín. I don't want to have anything to do with you guys. And when I live with many people. And that's how people will be living. Torí Muyideen nísìn, mo ti rí ẹni tó send message sẹ́yìn ọ̀kan pé kó help òun. Tí yẹn ni má bínú torí Ọlọ́run. Pẹ̀lú nǹkan tí Muyideen ṣe fún Àgbàlá Gabriel, òun ò lè help. Àgbàlá Gabriel lè jẹ̀bi Muyideen. Only God knows. Ọlọ́run ló mẹjọ dá.
Muyideen lè jẹ́ gbé Àgbàlá Gabriel only God knows Ọlọ́run ló mẹjọ dá but now àwọn àfáà ti mú ọjà bó ṣe mú ọjà báwọn òfò lọrin ṣe mú ọjà tí wọ́n pọn Àbúbà sẹ́yìn àwọn àfáà ti mú ọjà wọ́n ti pọn Muyideen sẹ́yìn wọ́n interview wọ́n sọ pálá wọ́n ní kí wọ́n fọ tọ́ílẹ̀tì àwa ń fọ tọ́ílẹ̀tì bí à ń gbowó ni àìbọn kò ti fọ tọ́ílẹ̀tì ní Nàìjíríà tó pé wọ́n ti fọ tọ́ílẹ̀tì lẹ́yìn owó oúnjẹ gan kò yọ fún wọn wọ́n ní kí wọ́n fọ tọ́ílẹ̀tì ó dẹ̀ ń gbowó wọ́n ní wọ́n fún 10,000 naira lọ́sẹ̀ ìwọ lórúkọ kéwú tó máa ní kí wọ́n fọ tọ́ílẹ̀tì kó máa fún 10,000 naira lọ́sẹ̀ ṣé ò ní gbà Àgbàlá Gabriel no Muyideen kò right it's a very wrong thing to do yes kò right rárá at all wọ́n ní kó máa fọ tọ́ílẹ̀tì wọ́n fún 10,000 lóṣù now àwọn kan ò lè jókòó pé Muyideen jókòó Àgbàlá Gabriel afẹ́rí yín ẹ ṣeun o adúpẹ́ ń tẹ́ ti ṣe láyé Muyideen ó ṣe báyìí bàbá adúpẹ́ ṣùgbọ́n ohun tó wà láàrin ẹ jí báyìí ẹ ṣe báyìí kó pe àwọn méjèèjì ní tùbínùbí jẹ́ kí n sọ fún ẹ Àgbàlá Gabriel tẹ́nibọ̀dì bá déwájú ẹ̀ nísìn tó bá ní kí lorúkọ ẹ̀ tó bá ní Muyideen kó fẹ́ kú Àgbàlá Gabriel ò ní help ẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí mo parọ́ if you are Àgbàlá Gabriel and ẹnìkan wá dọ́là síwájú pé ẹjọ́ Àgbàlá Gabriel àwọn need help wọ́n wá ní kí lorúkọ ẹ̀ ó wá ní Muyideen ni tó ẹ pé Àgbàlá Gabriel níwọ ṣé wàá help ẹ̀ àwọn tí wọ́n ní làákàyè nínú yín tí wọ́n ní ọpọlọ wọ́n máa mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ ọpọlọ ni if you Àgbàlá Gabriel anybody come to you and say his name is Muyideen will you help that person 10,000 naira weekly tó bá jẹ́ Àgbàlá Gabriel àti Ramota òun náà ti bọ́ta àti wọ́n ti ignite òun náà nídìí òun náà ti sọ anything nípa Àgbàlá Gabriel I don't mean mọ́kọ̀ Àgbàlá Gabriel o wá ipò gba 1 million ó fún wọn ní 10,000 I don't know about that àti Ramota náà ti dìde nísìn òun náà ti ń bú Àgbàlá Gabriel tó bá di ọ̀la tán lẹ́gbẹ́ nìkan dé wọ́n ní ọ̀rẹ́ help ẹ̀ wọ́n wá ní kí lóòkè onírámọ́ lórúkọ òun sí Àgbàlá Gabriel tó bá mú bàtà ẹ̀ báyìí tó bá pa bàtà ẹ̀ pọ̀ tó bá ṣe báyìí eré sí Àgbàlá Gabriel máa gbé wọ́n máa sá lọ ni and you never can tell ẹ̀ tó máa ní problem tó máa need urgent attention tó dẹ̀ yẹ pé wọ́n Àgbàlá Gabriel tó ní platform yẹn ló máa lè assist yẹ tó gbé ìwé yẹn ló máa lè assist ẹ pé ó yá o jẹ́ kí n help ẹ ṣe báyìí ẹ̀yin èèyàn ẹ tí wọ́n á dáwọ́ Àgbàlá Gabriel bá jẹ́ ń bẹ̀ o I don't know and I don't want to know about that but ẹnìyẹn sì if care is not taken Nigeria ṣe free hospital wa ṣe any free hospital Nigeria Àgbàlá Gabriel has done more than enough fún àwọn èèyàn tí wọ́n hospital lọ kò bá gba 1,000 o kó fún wọn ní 100 naira I don't know about that but at least that time tí wọ́n need the assistance tí wọ́n need the help yẹn ó sì fi platform ẹ̀ gba owó wọlé fún àwọn èèyàn ebi ti pa àwọn kan déwájú Àgbàlá Gabriel àwọn tí wọ́n ń gbé Muyideen káàkiri sí tó ń gbá ìtọ́jú amọ́ta náà káàkiri láti máa bú Àgbàlá Gabriel where were they tí èèyàn méjì bá ń fa nǹkan kan má ṣe àbòsí láàrin ẹ̀ má ṣàbòsí pé ọ̀tún pé òsì bá eléyìí wí bá eléyìí sọ̀rọ̀ even if they want to help Muyideen let them go ahead and help Muyideen kó lọ ralẹ̀ fún Muyideen ní Lẹ́kí kó ṣí ṣọ́ọ̀bù fún lájà kó rajà sínú ẹ̀ kó ṣe everything fún Muyideen it's fine they can assist Muyideen kó lọ sí kíní kó wá SUV bóyá bí oní 160 million àbí oní 150 million àbí kó wá Prado fún kó má lọ́jà àwọn mọ́tò tó ship wà lọ́jà wọ́n ti ṣe mọ́tò 100 million fún 100 million naira kó ra fún kó fún nílé kó fún ní mọ́tò Àgbàlá Gabriel ti ṣe tiẹ̀ ó ti stop nìyẹn kò lè ní kẹ́lómi máa assist Muyideen ẹlòmí lè assist ẹ̀ wọ́n lè lọ kọ́ mansion fún Muyideen they can help Muyideen wọ́n lè lọ sí ṣọ́ọ̀bù fún ní Saudi Èkó wọ́n lè lọ sí Martins kó lọ sí ṣọ́ọ̀bù fún lẹ́kọ̀ọ́ kó máa ta bàtà wọ́n lè lọ sí Madlas kó sí ṣọ́ọ̀bù fún kó máa ta bàtà ń bẹ̀ wọ́n lè kó fún Muyideen kó máa lọ sí China kó máa lọ kó nǹkan wọlé wọ́n lè fún lówó kó máa lọ sí Italy wọ́n lè help ẹ̀ wọ́n lè ṣe anything oríṣiríṣi fún tí Àgbàlá Gabriel bá sọ̀rọ̀ ńgbà yẹn àwa máa bọ́ta máa tákù Àgbàlá Gabriel pé kí ló dé ìwọ lọ́lọ́run ìwọ ló dá Muyideen ni must it be you and you láyé Muyideen must it be
àwọn èèyàn máa gbọ́dọ̀ máa tako Àgbàlá Gabriel. Now wọ́n á gbé wọ́n á sọ wọ́n dán jagba small time. Many of you will go outside, you will need something. You might need help. And you'll be scared. My name is Asisat. Moinat. Mudil. Moise. Fatai. Abdul Fatai. Abdul Rahman. Abdul Asil. You will not be able to say it. Bring down your brain. Keep that everywhere. The body that's all you want to do. You have a jam. Oh, ọpọlọ ẹ ò ní lè sọ kalẹ̀. Láti sọ pé ẹntẹ́ni yìí sọ. Kí ni tó wà nínú ẹ̀? Bẹ́ẹ̀ tó pé ọkàn, you have hatred mind. Nítorí yín ò ti pé nìyẹn o. Ìyàwó ọba Saudi ni mo fi hàn yẹn o. Tó ṣí orí kalẹ̀. Tó yẹ pé wọ́n ló ṣí orí kalẹ̀. Tó bá yẹ pé wọ́n ló ṣí orí kalẹ̀, ìyá ẹ̀ máa kọ ẹ́ lọ́mọ ni o. Wo miniskirt ìyàwó ọba Saudi wọ̀. Tó bá yẹ pé wọ́n ló wọ̀, ìyá ẹ̀ máa kọ ẹ́ lọ́mọ ni o. Saudi ànábì ti wá. Wọ́n mọ̀ pé ayé ń civilize lójoojúmọ́. Wọ́n tawaf pẹ̀lú mọ́tò. Next year, we are plane, no ma fi tawaf. Àbí helicopter. No ma fi tawaf. And they're gonna get more money. More money. Ayé ti lajú, man. Go and sit somewhere. Ó fẹ́ wá jà. Kí ló mú jà wá? Ó ṣá fẹ́ jà. Egiza is green. Tell us in. Ẹ kàn doubt. Agbaje wàhálà ẹ̀dá. Ẹjọ́ ẹ̀kọ́ náà. Asisa ó ní ìyàwó ọba Saudi báwo. You can't even see the wife outside. Asisa, you know why I will not blame you. You are in Nigeria. You don't have enough data. But I have told you, má jẹ́ ignorant. Asisa, I have been saying your comment látẹ̀kan. My love, my love, don't be an ignorant. Information goes a long way. Mo fún ẹ ní information, mo sọ fún ẹ pé mo mọ̀ pé o ní data púpọ̀. Fi show tó ń wò yìí, fi show yìí sílẹ̀. You say I cannot see Ọba Saudi outside. Fi show yìí sílẹ̀. Take your phone, go on Google, search fún ìyàwó Ọba Saudi. Ọmọ America ni. Why are you this? Why? Why to if somebody says something, don't be caged. Yorubawuyi ló sọ fún ẹ pé ìyàwó ọba Saudi ni mo show fún ẹ. You don't believe me? Go on the internet. Kò mú phone ẹ, má waste data if you wò mí, má wò mí mọ́, má fi video ẹ phone ẹ wò mí. Just take your phone, Google it, ìyàwó ọba Saudi. Just go and do it. As Asisa can send the account number mi fún. O ma ra data 1 million naira fún mi. Asisa. I know. Ignorant yẹn. Lè ṣe. Let me just see. Asisa. O ma ra kíni fún mi. Mo ń bọ̀, mo fẹ́ Ọláìfá ẹ káàbọ̀ o, boyfriend mi. Boyfriend mi Ọláìfá. Assistant mi ma kini ṣe delete ẹ mo ma delete ọkọ mi jẹ́ kí n wo assistant to ma ẹjọ́ assistant please I beg of you tó bá fẹ́ fún mi ní 1 million naira jọ̀ọ́ mo bẹ̀ ni àwọn èèyàn wà ní okay mo ti wò nbo ẹni so mo ti rí mi bí Èmi ò ní 1 million naira. But let's see Assistant. Èmi ò ní 1 million naira. Mombo. Yeah. Voilà. Assistant.
Pẹ̀lú pàǹdà ọrùn ẹ̀ yìí. Yeah, mo kú o. Àti sá, mo 1 million naira yẹn. Kó lọ fi ra. Mi fẹ́ bú ẹ. Àti sá, mi fẹ́ bú ẹ. Mi fẹ́ bú ẹ. 1 million naira yẹn. Please, anybody tó bá need 1 million naira yẹn. Ó yá lọ. What you want? Anybody tó bá need, if you need that 1 million naira, send your account to me. Pin your account under SİSŞİ's comments. And if she gave you that 1 million naira, assistant, I will give you this. I will give you one of these. Assistant, if you give somebody that 1 million naira, I will give you one of these. One. Assistant, I will give you one of these. To one if you 1 million naira here, I promise you, life motive story. Mo ma fún ẹ ní ẹyọ kan nínú méjì. Ko mu lọ fa boki. Assistant. Only mi ló fẹ́ ra data fún. Mi ò sí Nigeria, mi ò lo data. Bá mi fún ẹnìkan ní 1 million yẹn, màá fún ẹ lẹ́yọ̀, màá fún ẹ lélẹ̀. I promise you, màá ṣí báyìí, and I will send it to you. Fún ẹnìkan ní 1 million yẹn, get out. Ẹ máa sọ polo yín kalẹ̀, you know, gbogbo nǹkan kọ́ ni èèyàn máa fi ń jà. Gbogbo nǹkan kọ́ ni èèyàn máa fi ń jà. Ẹ kọ́ sá abẹ́ phone number àṣìṣà ni ẹ kọ́ so. To bá fẹ́ yàn kan 1 million naira yẹn, trust me, I promise you, I will give you one. Assistant. I don't need so. I don't need your sub. Give somebody. I want you to need there. I want to need there. Think call. What you account number? I want abe kilo wípé. To bá ti fẹ́ nìkan 1 million naira tí mo bá rí, mo máa testify. Mo máa ní kó lọ bá mi wò. Máa ṣe research lórí ẹ̀. Màá mi sọ pé ẹni tó fún kò kí n ṣe family ẹ̀ or ẹni tó súnmọ́ ẹ. Then I will give you one of this. Assistant, get out. Get out, assistant. Mo ti lọ wo picture. Mo ti lọ sí page. Mo ti lọ wo picture. So, ma distract me. Somebody should tell. I miss you to tell me, Tope. Somebody should tell AGBALA Gabriel. Come up on Ekole. They will still be coming. Otiri Muyideen, Otiri Ramota. Another Saibu, to ti help nígbà kan, will still come. Some of his friends, tí wọ́n jẹ́ Mùsùlùmí, they will still come. Come about so many things about him. Please, you can cut this place and give it to. I don't leave as I don't leave as sister. Please, I will. I'm going to coffee shower that moon. Please, if you know, cut this place, give it to AGBALA Gabriel. Any pay me over will so pay. AGBALA Gabriel, kó mú ọkàn ẹ̀ kó strong gan. Kó mú ọkàn ẹ̀ kó lé. Because lẹ́yìn Muyideen, ṣebí Ramota ti jáde. Àwọn Shuaib, àwọn SİSŞİ, àwọn Muniru, àwọn Amira, àwọn Mewolaka. Àwọn Mewolaka, they will still come out. I'm going to recruit someone to testify. And some will voluntarily come out to testify against AGBALA Gabriel. Either what he did in the past, to just secrets, they will bring it out. AGBALA Gabriel should stand firm. He should stand strong. Bóyá àwọn committee ò ṣe, they will still bring it out. Yorubawuyi lórúkọ mi. Màbúbà ó pa irọ́ mọ́ mi. Oníjàbù ni Màbúbà. Ó pa irọ́ mọ́ mi. Ọlọ́pàá Nàìjíríà sọ pé ó ti fi Kùránì búra. So òótọ́ ọ̀rọ̀ ló sọ. Mewolaka bọ́ta ó testify. Ó ní òótọ́ ni. So AGBALA Gabriel should use my own case as sample. Àwọn ògo Ìlọrin àbí àwọn òfò Ìlọrin. Wọ́n gbé lọ́yà dìde.
wọ́n gbé lọ́yà dìde láti má jẹ́ kí Mahbuba kó lè sọ lọ́yà tí wọ́n gbé dìde. It's not for anything. It's not that they like Mahbuba, but they don't want pé kó wá kí àṣírí yẹn tú síta. Wọn ò fẹ́ ká àṣírí yẹn tú síta kí àwọn èèyàn má bàa mọ̀ pé irọ́ ni onírọ́ ni wọ́n. Wọ́n máa ń pa irọ́. That is just it. Wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n máa ń pa irọ́ pé onírọ́ ni wọ́n. That's why wọ́n gbé lọ́yà dìde fún Mahbuba àwọn òfò Ìlọrin. So Agbala Gabriel should stand firm. Nígbà yẹn, I'm like, tó bá pé mo jẹ́ tó bá pé ó jẹ́ èèyàn tó gentle. Sometimes ó yẹ kí wọ́n ní ọ̀gbà ṣinṣin lórí. Tó bá pé mo jẹ́ èèyàn tó gentle, kí ni yẹn máa weak mi. Because mo kàn ti ẹ̀rẹ́rìn ni pé Libya, we don't gbà lọ sí Libya. I was just joking, laughing, and all of a sudden when somebody said, Yorubawuyi, ẹ pé ọlọ́pàá sọ̀rọ̀ yìí o. Àmọ́ ní àwọn ekere mi fẹ́ fọlọ́pàá mu. Ó ní ẹ pé ọlọ́pàá sọ̀rọ̀ yìí o. Because ọjọ́ iwájú àwọn ọmọ yín. Tó bá pé tèmi nìkan ni, even America bí tí mo ti report, I will not report. Because èmi wò pé wèrè orí internet, and again onírọ́ ni wọ́n. Onírọ́ ni wọ́n jàre. Nǹkan tí mo fojú wò, until when somebody said torí àwọn ọmọ yín lọ́jọ́ iwájú o. And again ìlú tá wà yìí, wọ́n kì í fi child trafficking ṣeré. But tí màá gbà sí pé mo gbé òun lọ sí Libya. Ní time yẹn only she was 14 years. Because I have a voice and the voice of the policewoman. That she was 14 years then. 14 years. That's child trafficking. She said that. I'm like, èmi ò kákún. Until somebody call me pé ọ̀gbẹ́ni, tí America bá dá sí ọ̀rọ̀ yìí, ó ṣe child trafficking mo ní kí ni? Ṣé mi wá jẹ́ illegal nílùú yìí ni? Ṣé bá wọn pálí mi, wọ́n bóyá wọ́n lọ sí. And thank God, mo ti sílẹ̀ ní pé bá tí mo wọlé ńgbà yìí ṣé wọ́n lu pálí mi. Ó ní wọ́n lu pálí mi. I have everything with me. Ó ní wọ́n lu pálí mi. Yẹn gangan. Ṣé kọ́kọ́ dọ̀hún tí mo play voice yẹn báyìí. Mo dẹ̀ fún wọn pálí mi ní. Pálí mi ní wọ́n ṣá sínú system. Kò nọ́mbà pálí ẹ̀ wọ́n máa ṣá ò bá ti nìkan láti 91 million. Wọ́n ṣá sínú system. Ẹ̀rí Libya ń bẹ̀. I have a voice where she said wọ́n lu pálí mi. Even láwọn ọmọ tí mo kó lọ ní mi ikú nínú wọn. Ó ní mo ní dandan kóhun ṣaṣẹ́wó ni o tóun bá ṣaṣẹ́wó máa pa òun. Ó láwọn kan kú sẹ́wọ̀n. And àwọn òfò Ìlọrin tí wọ́n jẹ́ ọ̀gá àwọn ọ̀gá yín nínú ẹ̀sìn. Àwọn òfò Ìlọrin tí wọ́n jọ I will never láéláé. Wọ́n gba lọ́yà torí wọn ò fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó bọ́ síta. I don't even know. I just heard she was released. I'm like, what happened? And somebody tell me pé and she even lied to the police there pé ìyá òun sick. She even lied to the police, and I don't even know. That's Nigerian system, right? That's Nigerian system. America, babe oba fọhùn hagi. You have to finish your case, and they will do that thorough investigation. They will do their investigation, because they are all Muslims. Wọ́n fò lọ́rin. Kódà tó bá pé wọ́n fẹ́ lọ pààyàn. Wọ́n ní mú fóònù àwọn òfò lọ́rin, wọ́n ṣáà ti pe nọ́mbà kan nínú wọn. Òfò lọ́rin ó ti pààyàn. Tó máa ti bí ẹ pé ṣé mùsùlùmí wá sí mùsùlùmí, òfò lọ́rin máa fún ẹ lọ́yà. Àwọn òfò lọ́rin wọ́n máa fún ẹ ní lọ́yà. They will support you. They will give you lawyer. And let me tell you one thing, if you don't know, they will never allow their children to do that. You don't know? They will never permit their children láti pariwo yẹn. They will never do that. You want to one support Eleni, or one support here. They are just building you up. That's the boko for the next generation. So their children will be able to use you. They play. You think they like you? No. They will never allow their children to do that. They will never support their children doing that. They will never. They are just building you up. So while they get instruments for next generation, when their children back at the post in common, you will be. I want to make eléyìí. Nígbà kan tó parọ́ àwọn lọ gbà kalẹ̀. So tó bá fẹ́ campaign nísìn, ó máa lè pa section onírọ́, wọ́n lè fi wọ́ síbẹ̀. Wọ́n tó ti fọyàn gí lórí. Ìgbà kan ní kíní kan
mo rántí ẹ ìwọ kọ́ ni Afa Hakeem tó fọ́gi mẹ́nìkan lórí ńgbà yẹn tó kú wàá ṣeré ó náà máa lò. That's what they are building you for. Wise up, wake up, use your senses. Ṣé o fẹ́ di doctor ni? Ṣé o fẹ́ di lawyer ni? Ṣé o fẹ́ di magistrate ni? O fẹ́ di engineer, o fẹ́ ṣe rere nínú ayé ni? Why tí wọ́n brainwash ẹ pẹ̀lú ẹ̀sìn rádaràda kan tó den fall fún? Why can't you put your senses down? You want to be a Muslim, fine, be a Muslim. Be a peaceful Muslim, a good Muslim. Wherever you go, wherever you may be, anywhere you're supposed to say yes, please don't say no. When you're supposed to say no, don't say yes. When you're supposed to, wherever you're supposed to say the truth, don't lie. Yusuf Salami, only you better mind your speech. Ori ìyá ò dá. Yusuf Salami, only you better mind your speech. Ori ìyá tó bí ẹ, ori ìyá ò dá. Ori ìyá ò dá. Torí ìyá ẹ bá dá ni, o ní wá síbí wá threaten èmi. O ní wá. You better mind your speech. Tó fẹ́ sún mi bẹ́ẹ̀ jẹ́ sún Deborah ni. Yusuf Salami, tó fẹ́ sún mi bẹ́ẹ̀ jẹ́ sún Deborah ni. You better mind your speech. You want me to take and continue that my tour or if you say you better mind your speech again, ma to tú àṣírí àfáà yín kan lórí internet. If you say you better mind your speech, wèrè ni ìyá tó bí ẹ ni. Ìyá tó bí ẹ ṣé wèrè ni. Ó já wọlé, you better mind your speech. Mo ta tin sọ bọ̀ láti ilẹ̀, kí no ń sọ. Kí ni àǹfààní tó lè jẹ ńbẹ̀? Kí ni ìwúlò tó lè rí ńbẹ̀? Báwo ló ṣe fẹ́ ṣe pẹ̀lú nǹkan tí wọ́n ń sọ yìí? Tó lè kọ́gbọ́n tàbí ẹ̀kọ́ kan àbí kejì níbẹ̀. O dé bíbí, you better mind your speech. Ẹ máa threaten àwọn èèyàn wèrè lórúkọ ìyá tó bí ẹni. Sórí àwọn tó ní ẹ ò pé ni. What can you do more than what you did for Deborah? Kí lẹ tó fẹ́ ṣe lẹ́yìn tẹ́ ṣe fún Deborah? What else can you do? Nothing. Ọmọkọ́mọ. Àwọn bàbá yín àtọ̀rọ̀ ló bí ẹṣin àtọ̀ burúkú náà fi bí yín. Àtọ̀ burúkú ni wọ́n fi àtọ̀rọ̀ ló bí ẹṣin. Àtọ̀ burúkú ni wọ́n fi bí àwọn bàbá yín fi bí yín, most of you. Lórí ibú ni ẹ́. Mo ní tí block ẹ nísìn. Jẹ́ kọ́kọ́ wo ẹranko wá rẹ̀ ná. Yusuf Salam. Well, let me see. Let me just go this way. Ṣé wọ́n ni? Ìwọ ni àbí? Ṣé wọ́n ni? Ṣé wọ́n rèé? Yusuf Salam. Ṣé wọ́n ni? Aláìní làákàyè. Yusuf Salam. Ṣé wọ́n ni? Aláìní làákàyè. If you don't say that, you are not a true Muslim. I expect you to say that. You better mind yourself. Ebi ti fẹ́ fọ́ ojú ẹ. Ebi ti bat, ebi ti ewo lo kan ti di ebi lo kan. Ebi ti fẹ́ lù ẹ pa. Ebi ti fọ́ ojú ẹ gbọ̀n funfun tó ṣe yẹn. Ìyà ló jẹ́ kó mu gbọ̀n funfun. Ìjà ló jẹ́ kó mu gbọ̀n funfun. Èjì ẹ̀kọ́ ìyà. Àwọn tí wọ́n já síwájú yín, let them come out, speak the truth to the power. Bàbá Tinubu, ẹ̀yin la dìbò fún o. Ebi ń pa àwọn èèyàn. Àwọn le kéwú gan ò jẹun. Àwọn èèyàn orí bí lọ. Àwọn ìyá wọn ẹlẹ́hà gan wọn ò rí oúnjẹ jẹ. Àwọn tá jẹ́ àfáà gan, tá bá lọ sọ òde nísìn, oúnjẹ mélòó àwọn èèyàn ń ṣe. Let them come out, speak truth to the power. Kí ebi má bàa fọ́ ojú ẹ̀ kán má lọ ṣá òkú ebi ní títì. Talk to them, let them come out and speak. Anabi Muhammad ó speak for his Saudi. Anabi speak for his Saudi. But ó dogun bá fẹ́ pa gan, ó sá kúrò ní Mecca, ó sá lọ sí Medina. Ó sá kúrò ní Mecca, ó sá kúrò Medina. Sísá tó sá kúrò ní Mecca ńgbà yẹn, lẹ́yìn ṣe ń kó òbítíbitì owó lọ sí Mecca nísìn. Because he stood up, speak on behalf of his people, fought for his people. Lẹ́yìn ṣe ń sórí burúkú lẹ́ńkó 90 billion nílùú tí ò ti sóúnjẹ lọ sí hajj nísìn. Because ọpọlọ ẹ ti yòrò. Yusuf Salam, ọpọlọ ẹ ti sún mẹ́yìn. Àwọn olórí burúkú tí wọ́n lead yín, can they speak truth to the power? Can they tell Tinubu ebi ń pa àwọn èèyàn? Èèyàn ní Congo gàrí.
èló ni dìríkà rice, èló ni dìríkà ẹ̀wà. Can't they speak? Ó fẹ́ lọ wọ́n tú. Wá kàn kú kílẹ̀ tó mọ́. Ta ló fẹ́ sàsì. Tó sọ pé you better mind your speech. Wá kàn fa ọmọ tó bí di. Ó jẹ́ pé ìyàwó ẹ̀ kan sọ fún. Mo fẹ́ lọ tasẹ̀ àgẹ̀rẹ̀. Kàn pa àwọn tó ní ẹ kan sọ fún àwọn fún ìyàwó ẹ̀ pé ó fẹ́ lọ tasẹ̀ àgẹ̀rẹ̀. Wá kàn pa yín síbi tó kú sí tó jókòó sí. Can't your Alfas kíní kan instead of talking sórí burúkú káàkiri yẹn. Can't them come out and tell Tinubu ebi ń pa àwọn èèyàn? Falana is not a Muslim. Falana is not a Christian. Falana is not oníṣẹ̀ṣe. Òun bọ́ta òun sọ̀rọ̀. Ebi ń pa àwọn èèyàn. Many people are coming out láti sọ̀rọ̀. Ìlú le. You better mind your. Wọ́n bá bí ẹ̀rù tó bá lóògùn. You better mind your speech. Gbé ògùn yẹn lọ sí ọ̀dọ̀ ya àbókí tó ń ta àpò ẹ̀wà. Mú ògùn yẹn mú lọ sọ́dọ̀ àbókí yẹn. Tó bá débẹ̀ gbé báàgì ẹ̀wà kan tó bá sọ̀rọ̀. You better mind your speech. Kó wá kan lóògùn yẹn. Kan ní ògùn yẹn lórí ibú. Kan àbókí tó ń ta báàgì ẹ̀wà báàgì rẹ̀ sì lọ gbé ńbẹ̀. Àbí kó gbé lọ sí bank. Wá ti débẹ̀ tó bá ti ń kówó báyìí kọ̀ọ̀kan wá kó owó wọn níwájú wọn. Tó bá ní àìbó ló kówó lọ kó ní you better mind your speech. Lọ fi kówó ní bank. Ọdẹ gọngọṣú ṣùgọ́mù èmi ló wá halẹ̀ mọ́. You better mind your speech. You better mind your speech. Ebi ti fẹ́ lu ẹlẹ́hà pa sílé o. You better mind your speech. O kówó yẹn kó lọ sí embassy. Consular. Èmi àti ìyá Sufiano àti àwọn Saidi à ń lọ sí America. Ó yá fún wa ní kíní. Àbí kò déwájú consular kò kàn tiẹ̀ mú stamp kò kàn tẹ kíní sí. Kọ́nà, why did you do that? You better mind your speech. Kò dẹ̀ wọ̀lú òyìnbó. Kò wá jọ ìrìnàkàjọ máa ṣe ẹrú. Kò dẹ̀ máa make owó. Káwọn ẹ̀ máa lọ sí school ọ̀fẹ́. You can't do that. You better mind your speech. Ẹran kò jàtìjàtì. Ọmọ ẹran. Mẹ́ẹ̀. Ẹran fùfú wá jèrè òpònú fara yí kọ́tà. Sure! Pwẹ́! Asa tí ò ní kan. Yes! Nǹkan le. Ìlú le. Ìlú le. Iṣẹ́ babaláwo. Àwọn aṣíwájú ẹ̀sìn. Àwọn oníṣègùn. Iṣẹ́ àwọn àfáà. Àwọn aṣíwájú ẹ̀sìn. Àwọn mùsùlùmí. Iṣẹ́ àwọn baba GOs. The pastors. Àwọn evangelists àbí kí ló máa ń pè wọ́n. Iṣẹ́ gbogbo wọn lọ́wọ́ yìí ni pé they should come out and speak. I am not in Nigeria. My children, my family, my everything, we are here. We are all here. Talk to. They should come out and instead of talking shall we book what about the machine, watching machine for sir. They should just come out. Last week campaign, they were everywhere telling you, can you connect the before? Some want Tinubu, some want Atiku, some want Obi. Now it looks late. They should gather ọmọlé kéwú. Bàbá wa Tinubu, assalamu alaikum o. Wọ́n ní ká sọ fún yín pé ebi ń pa àwọn ọmọ kéwú o, ìlú le o, oúnjẹ jẹ. Let them come out and tell Tinubu how much is the rika of rice. 20 ilé kéwú cannot do it before Tinubu will say something. Paper máa gbé. Paper, newspapers. Wọ́n máa gbé. You better mind your speech. Kí ni wàá ṣe? Kí ni wàá ṣe? Ó fẹ́ fọjọ́ lọ́jọ́ lọ àbí? Kí ló máa ṣe? Kí ló máa ṣe sẹ́? Àwọn fẹ́ káwọn rúmọ̀lẹ̀ pọnmi sí ẹ nínú àbí? Ọmọ èṣù lèmi o. Ọmọ èṣù. Samsam ọmọ èṣù. True daughter of èṣù. Èṣù wuyì. Ọmọ èṣù ni mí. Èṣù. I wine and dine with èṣù. Láàgbé ògiri òkú. Fẹ́ kẹ́ṣù ṣí àbí? You better mind your speech. Nípa kíni. Nípa kíni. Ọmọ ọdún tànà bí fi jà tó fi jà oríṣiríṣi fún ìlú ẹ̀. Ọmọ ọdún tó fi jà. You better mind your speech. Òpònú fara yí kọ́tà. Where are your Alfas? Let Pastor Adeboye come outside with all his congregation and stop telling us, go on, ẹ jẹ́ ká gbàdúrà. Nàìjíríà ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ jù. À ń láti ṣàdúrà.
Kolo bàbá dáríjì wá o. Ẹ̀ṣẹ̀ wọn wo ló pọ̀? Ta ló ṣẹ̀ àwọn lápá Jésù ni? They give us Bible, they give us Quran. They told us in the Bible wípé àwọn descendants Adam àti Éfà ni wá. Àwọn wọ́n bí mo títí wọ́n bí Solomon, wọ́n bí Dáfídì, wọ́n bí gbogbo ẹ̀. Now, àwa ò wá jẹ nínú ogún tí Solomon ní. Sulaiman, wọ́n ṣàròyé owó tó ní. Adúró owó tí Sulaiman ní. Ṣé bá ra ọmọ ní. Kí ló dé tí Yorùbá, àwa Yorùbá mi fẹ́ bá sọ Nigeria generally. Why tí àwa Yorùbá tí a ṣe inheritance? Why tí a inherit nínú ogún tí Solomon ní? Ọba Solomon. Ìjọba Solomon orí Facebook wo. King Solomon in the Bible. Bó ṣe lówó tó. Queen Sheba. Wọ́n ròyìn gold tó ní. Why tí àwa Yorùbá tí a inherit nínú ẹ̀? But ìyá Adam àti Éfà làwa wá ń jẹ. Àwọn Saudi wá ń jẹ ọ̀rọ̀ Solomon. Kí la wá ṣe? Àwa la pa Nábì ni. Ṣé la pa Jésù ni? Why are you saying this? Why? Owó tí wọ́n nínú àwọn tó lówó nínú Bible ṣe bá according to what tí wọ́n sọ fún wa pé Adam àti Éfà ló bí gbogbo wa. Adam àti Éfà kọ́ ló bí èmi. I don't know Adam and Éfà. I don't know them. Àwọn kan ló bí èmi. But according to what they told us, Adam àti Éfà ló bí gbogbo wa. Okay, fine. If it's Adam and Éfà, àwọn ogún tó fi sílẹ̀ láyé àtijọ́ ńkọ́. Àwọn rich men nínú Bible ńkọ́. Àwọn rich women nínú Bible and Quran ńkọ́. Where are their inheritance? Why are we not gaining from it? Why are we not enjoying as Saudi are enjoying? Why are we not enjoying as the Israelites are enjoying? Why are we not enjoying as Dubai are enjoying? Àbí àwọn kan tó sọ fún àpọn obìtata ṣe tán àwọn ọkọ̀ tó ń fún akọ́ nìyẹn. Why táwọn ò jogún àwọn ọ̀rọ̀ tí wọ́n ní? Why táwa jogún ìyà? Ẹ̀ṣẹ̀ wa ló pọ̀ ju ẹ̀ṣẹ̀ wo. Ẹ̀ṣẹ̀ wo àwa ní Sodom àti Gomorrah ni. Ẹ̀ṣẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ tí wa àwa la afàdíyà ni. Àwa la kan Jésù máa gbélébù ni. Àwọn èèyàn tó kan Jésù máa gbélébù wọ́n wà níbi wọn tó enjoy. Àwọn tó wọ́n poison Ànábì wọ́n wà níbi wọn tí wọ́n ń gbádùn. Why are we suffering in Africa, especially in Nigeria? Why? Because ọpọlọ ẹ ti yòrò. That is why you running. Call your rumor now to kill you and your generation. Not me, because I don't curse you. I should call you rumor to kill me and my generation. You are a Muslim. I don't expect anything positive from you. Tó bá já ọmọ àlè Mùsùlùmí ni ẹ́. Irúmọlẹ̀ tiwa, irúmọlẹ̀ don't kill. Irúmọlẹ̀ cannot kill. Irúmọlẹ̀ ò kí máa ń pa èèyàn. Yorùbá movie lẹ ń wò. Yorùbá wọ́n ti tàn yín pé àwọn irúmọlẹ̀ wọ́n máa fi èèyàn bọ kíní kan. Yorùbá movie òun lẹ ń wò. Irúmọlẹ̀ kò kí ń pààyàn, Ṣàngó ń pààyàn, Ògún ń pààyàn. Irúmọlẹ̀ ò kí ń pààyàn. Bring down your brain. Bring down your brain. Bí ọpọlọ ẹ sọ̀kalẹ̀. Gaza, ara ń kan Gaza àti Palestine wọ́n ń jà pẹ̀lú Israel. Israel ò gbé Bible jáde. Ọ̀rọ̀ Bible kọ́ lélẹ̀. Ó ti di woro sí woro, ó ti di wèrè sí wèrè. Israel are not operating on Bible. Gaza and Palestine they are not operating on Quran. Wọ́n ń ju olóòótọ́ ní gbogbo. Wọ́n ń ju olóòótọ́ fúnra wọn ní missile ni wọ́n fi ń jà. Technology dé nìyẹn. They don't operate on Bible or Quran. When you are sick now, they tell you go and read Psalm 99. Yes, there is Adua. Adua will say full moment. There's Adua nínú Quran. Adua ló pa Christian láti bọ́ lọ́run nínú Bible. Yes, there is Adua. But you cannot shadua without 1 million yasin kò rán gírì. Kí gírì gbé ẹ̀sìnkẹ́ ní wákà yasin lé lórí. Speak to the power. Let your Alfas, let Baba Deboye, let Baba Lebubon, let
kí lórúkọ àwọn Muslim Sheikh Muyideen Ajani Bello, let them come outside, bring out their congregation, let them have a meeting in an hall, let them call Baba, look at us, we are here. Ebi ń pa àwọn èèyàn. Tinubu, please do something. Or even if they are not going to one congregation, if they're not going to one hall, let 10 Ileke come out and do the same thing. Let Ile Church 10 come out. Let Ile Babalawo 10 come out. Let them speak up. You mind your speech. Japa Elogun ni òfìwòrán ọbẹ̀, ni òfìwòrán díẹ̀. That is why you are running. Running to where? Where will I run to? Where? Where? Ibo ni màá sálọ fún ẹ pé kíni? Where will I run to? I ran here already and I am here. There. I think Yusuf need medical attention. You need medical attention, right? O ní láti lọ rí doctor. Má ka Yasin o. Yasin o lè reset the brain here o. Lọ rí doctor. Lọ rí doctor ni kó lọ ṣe ọpọlọ ẹ. Ebi ń pa àwọn èèyàn. Ẹ yé lérí ogun. Ẹ yé lérí ogun. You better mind your speech. What will you do to me? Or what will you do for me? Kí ló máa ṣe? Kí ló máa ṣe? Kí ni nǹkan tó máa ṣe? Kí ni dàdá ẹ máa dà? Èló ló ra dìgí kan ráìsì láàárọ̀. Mi ṣọ́ọ̀pù fún ọbẹ̀ lẹ̀ gan. Ìyẹn tó bá tẹ̀ níyàwó lé, tí ìyàwó ẹ̀ bá ti sá lọ. Many of you wọ́n ti àwọn àlè náà ń dóyàwó yín. Ìyàwó yín ti dìyàwó oníyàwó. Àti rí ẹlẹ́hà tó bọ́ pátá ní títì torí 20,000 naira. Di èní nísìn àárí. You see, this is how hypocrite you guys are. Ẹlẹ́hà tó bọ́ pátá torí 20,000 naira di èní nísìn. Ìgbà yẹn náà mo bọ́ta, mo ní they should find this ẹlẹ́hà. If that ẹlẹ́hà can bọ́ pátá ní títì, ẹlẹ́hà tó ń lo kíní ní kọ́ọ̀bù bolẹ̀, ó bọ́ pátá ní títì, táwọn street maker lọ bá pé ẹ lè bọ́ pátá yín torí 20,000 naira. Ó ní máa bọ̀, ó dẹ̀ bọ́ pátá. Wọ́n ní kí I wept and I wish I could see that ẹlẹ́hà. Èmi ò ní, but nígbà yẹn ni o, not now o. Nígbà yẹn I would have do something for her. Ẹ̀yin àfà ẹ wá ẹlẹ́hà tó bọ́ pátá ẹ̀. Wọ́n ní kí ló dé? Àbẹ́yìn orí fídíò yẹn, ẹ rí fídíò ẹlẹ́hà tó bọ́ pátá. Wọ́n ní kí ló dé? Ó ní àwọn ọmọ òun ò tíì jẹun. Ó dà pé òun lọ gba àwọn ìyàbọ̀ òun lọ yáwó níbi àbí kíní kan. Ó sọ́nà ní báwọn ṣe máa jẹun lọ ló ń bọ̀. Kò sí ṣíṣì lọ́wọ́ ẹ̀. Ó bọ́ pátá ní títì torí 20,000 naira. Tó bá mú ẹlẹ́hà ẹ̀ wọ kọ́nà àbẹ̀ igi òrombo. Tó bá ní ẹlẹ́hà ẹ̀ yọ̀dí, a máa fún yín ní 100,000. Ẹlẹ́hà máa yọ̀dí. Ó máa gba pọ́nrán. Wọ́n á rún ẹlẹ́hà, wọ́n á tẹ̀ ẹ́. Á dẹ̀ ṣojú fúrú, kò kí ń ka mítà o. Á gbé àjẹkù tó kù lọ bá àfáà nílé. Á dẹ̀ ṣe ọbẹ̀. Á ṣe ọbẹ̀ fún àfáà máa jẹ bó ló ti rówó àmú lọ gbówó kọ́múlé láńtà ni. Ikú ọmọ ló máa ń payé talẹ̀. Àtọ́n bí ó ní ọmọ àwọn ohun ò tí ì jẹun. Ló ṣe lè bọ́ pátá. Ẹ wá ẹlẹ́hà yìí. Ẹ wẹ́lẹ̀ wọ́n rí o. Tí Àgbàlá Gabriel bá wá ẹlẹ́hà yẹn. Torí ẹlẹ́hà yẹn. Tó ṣàánú ẹ̀. Tó fún ní nǹkan àbòṣìgbà ó ṣàwọ̀ àbí ẹni Christian ní rí. Wọ́n ò ní sọ̀rọ̀ o. Ṣùgbọ́n tí ìjọ kan Àgbàlá Gabriel ó wá fẹ́ bá òun sùn. Àgbàlá Gabriel wọ́n nǹkan tí mo ìdí sọ pé Àgbàlá Gabriel ń dóyàwó òun. Can you imagine that? Kẹ́lá yẹn wá sí pé ẹ̀jẹ̀ kíní kan. Then you will see them coming left and right. Bí Muyideen ṣe wọ́n yẹn interview Muyideen tó ń bú Àgbàlá Gabriel 24/7 nísìn. And they will be coming left and right, left, right, center. They will be supporting that ẹlẹ́hà. They will send her to Hajj. Àbí? Owó Hajj náà lè máa ní ìwé ìbúrúkú. Owó Hajj lè máa ẹ wá ẹlẹ́hà yẹn. I am not part of you anymore. I believe in humanity. I believe in irúmọlẹ̀ òrìṣàlẹ̀ Yorùbá. I am now ọmọ èṣù. But ẹ wá ẹlẹ́hà yẹn. Ìwọ tó lóògùn tó rí better mind your speech. Mú ògùn ẹ, ògùn tó níyẹn. Mo fún ẹlẹ́hà yẹn. Ó lọ fi tajà lọ́jà. Ó fi ṣe dáadáa láyé. Ẹ ní ṣe ni. All you want. Ẹ máa rìn káàkiri orí Facebook ni. Ẹ máa tó bá ti listen báyìí.
30 seconds obushi laamu ẹ máa kọ obushi laamu ẹ máa kọ wèrè comment because ba làákàyè yín ó ti bọ́ sí ẹ̀yìn báyìí làákàyè yín wà ní ẹni tó ń gbé yàrá ẹyọ kan tí ò rí owó toilet san ni wọ́n ṣe fún ní hajj 10 million naira tó gbà because your làákàyè is here. Your làákàyè is here. 5 million yasin ò sanwó school ọmọ ẹ̀. O gbé yàrá kan kò sí owó toilet san owó nepa san lójúmọ́ lánàá ọdún pariwo. Owó ẹni tó máa rán mi lọ Mẹ́kà o. Wọ́n á kó 10 million fẹ́ fi rán ẹ lọ sí Mẹ́kà ó dẹ̀ lọ. Ọlọ́run á ṣe ẹ̀dí láyọ̀ àtàlàáfíà. Ọlọ́run á ṣe kí ni? Á ṣọ́ ẹ̀dí láyọ̀ àtàlàáfíà. You can easily whisper fún ẹni tó fẹ́ rán ẹ lọ sí. I'm gonna when times come mo máa sọ ìtàn Dubai fún ẹ. Dubai is an Islamic country. When Dubai came to Nigeria, tó wà ní desert, tó fẹ́ yáwó lọ́wọ́ Ọbásanjọ́, tó Ọbásanjọ́ yá wọn lówó ń gbà yẹn. Owó díẹ̀ tí kíní kan Ibn Rashid tó tẹ Dubai. Tó kọ́kọ́ ṣe ni wípé ó kọ́ ibi kan fi ṣe bí airport. Ó fi kan ṣe bí airport. Ó wá gbé plane síbẹ̀. Plane yìí ó fi ṣe bí transport. Bí dánfó. Ó fi ń káwọn èèyàn from any because then àwọn èèyàn wọ́n wá wo ìlú ẹ̀. People want àwọn òyìnbó wọ́n gọ̀. Tó pé Nàìjíríà ṣiṣẹ́ ni. Ó yẹ kó Nàìjíríà máa gba owó ni. Wọ́n wá wo ìlú ẹ̀ desert. Wọ́n rìn tó bá ti dé Dubai. Listen, jẹ́ kí orí ẹ̀ kó fa epo. Orí ẹ̀ kọ́pọ̀lọ́ wà ní orí ẹ̀. Tó bá ti dé Dubai, the first thing they will tell you ni pé welcome to Dubai. Wọ́n kí ni jàlábí àwọn yẹn. Wọ́n ti sáré fi hàn ẹ́. Wàá ra jàlábí àyẹn. Lórí jàlábí àyẹn wàá san tax. Ẹni tó ta fún ẹ ó máa san tax. Owó ti wà pò jọba. Gèlè tó ń wé sórí yẹn wàá rà. They're not forcing you to buy it, but you will want to buy it because you see people buying it. Wọ́n gbé kẹ̀kẹ́ wọn kékeré wọ́n buy power bike. Wàá gùn nínú desert. After he did that, ìlú wọn desert ni. Tí ò sí nǹkan kan bẹ́ẹ̀. Tí nǹkan ò dẹ̀ lè wù níbẹ̀. Wọ́n dẹ̀ ń dààmú. Wọ́n wá ń wo plane. Wọ́n gbé plane káàkiri. From there àwọn èèyàn wá. He generated money from tourists. Owó tó fi kọ́ airport nígbà yẹn. Ó yẹ kó fi lọ sí hajj ni kó Tinubu ṣe fún àwọn èèyàn ní 900 billion àbí 90 billion lọ sí hajj. Ó yẹ kó fún wọn ni. Kó lọ ó yá go and pray for us. Dubai wá ṣe wà nínú igbó. Islamic country ni. But he never did that. Ó sọ ọpọlọ ẹ̀ kalẹ̀ ni. Ó yá ẹ ṣe báyìí. Now, tí Dubai bá fẹ́ rán èèyàn 1 million lọ sí Mecca. Ṣówó yẹn wà bí òsì. Owó lèyàn máa fi ń pè. Yorùbá wà lá ní làákàyè jù. Owó lèyàn máa fi ń pè ní owó. You use money to get money. You will use money to get money. Wọ́n lọ sí Dubai. Nísìn kan ní wọ́n fẹ́ rán èèyàn 1 million. Ṣé Dubai ò lówó yẹn lọ́wọ́? Dubai ni wọ́n ní àní tó wọ́n ní àní ṣẹ́kù. Nàìjíríà tó wọ́n á bá yín kẹ́ yá àwọn lówó tẹ̀ ìyá wọn lówó. Àwọn lówó yín sí àwọn politicians ní bá jí owó. Bó dán kówó lọ Dubai. Wọ́n fẹ́ gbólóṣó Dubai. Wọ́n fẹ́ jẹun Dubai. Ẹlòmíì jẹ breakfast ní Nàìjíríà, ó lọ jẹ lunch ní Dubai. Ó jẹ breakfast ní Nàìjíríà, ó lọ jẹ lunch ní Dubai. Àwọn politicians wọ́n kó jí owó lọ kọ́ companies ní Dubai. Wọ́n kọ́ factories síbẹ̀. Some houses, they bought some houses there and they abandoned it there because ó ti di ìlú tó fine. Ayé ò kí ń bá aládánwò ṣe. Ìwà aládánwò lẹ ń wù. Ayé ò ń bá aládánwò ṣe. Wake up from your slumber. Wake up. 90 I expect all Muslims come but pé 90 billion owó kíni. Baba Tinubu ṣó ń bá wa fi atẹ́gùn sí yín lórí ni. Owó kíni. Share the 90 billions among the Muslims. The poor Muslims that are ebi ti fẹ́ lu ẹlòmíì pa, ẹlòmíì ò tí jẹun. Time ya lele wa Nigeria, ẹlòmíì ò tí jẹun àárọ̀ ní time. Tó bá dé fún ní àjì lọ là ń so máa lọ. Because you be songom. I don't want to. Thank you so much. I love you guys for watching me. Thank you. Please, if you want to be a Muslim, be a peaceful Muslim. You want to be a Christian, be a good Christian. You want to be oníṣẹ̀ṣe, be a good and tolerate oníṣẹ̀ṣe and use your senses anytime, every time, anywhere, everywhere. Jẹ́ kí ọpọlọ ẹ kó máa bá ẹ ṣiṣẹ́. If you have kíní kan bí ẹni tó ní àgbàdo ẹyọ kan tó gbìn
tó bá máa jáde so máa jáde ní púpọ̀ ni. You don't waste money. You don't waste what you have. You don't waste your resources. You don't waste your power. O bu mi mo kí on kọ́kọ́ so ẹlẹ́bọ gbẹ́nu so ẹlẹ́bọ kí ló kọ ṣino ṣunga bí kí ló kọ chuku ambag tó ṣe Facebook àti YouTube Muslim ni àbí they play they play chuku ambag ma chuka bag tó ṣe YouTube àti Facebook àti WhatsApp tó ń lò Muslim ni àbí kí no fi sínú phone ẹ tó fi ń wò mí technology ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀ olórúkọ ẹ technology no fi sí àbí tó bá ń drive lọ obìnrin tó máa sọ̀rọ̀ nínú mọ́tò ẹ pé if you get to kíní kan turn left kíní kan turn right obìnrin tó ń sọ̀rọ̀ nínú mọ́tò yẹn báwo ló ṣe mọ ibi tó ń lọ o kàn kọ́ sí pé mo lọ bí báyìí o ó dẹ̀ ń direct ẹ̀ tí ó dọ̀pọ̀ wà lójú ọ̀nà sọ fún ẹ pé ó dọ̀pọ̀ wà in a quarter of a mile there is traffic you spend 5 minutes obìnrin yẹn èmi wo ló fi ń sọ̀rọ̀ technology dey play abo ojú ẹ̀ máa bó ojú ẹ̀ kíni ó máa bó bàbá Tinubu ẹbí ń pàwé ọmọ if Muslims are not talking èmi ọmọ èṣù mo sọ̀rọ̀ bàbá Tinubu ẹbí ń pàwé please help people help àwọn èèyàn ẹbí ń pàwé Nigerians o ẹ kọ́kọ́ ẹ ṣọ́ra yín bàbá Tinubu o ẹ ṣọ́ra yín ń pàwé èèyàn ẹ wo see you on my next show. If you have not subscribed to my YouTube channel Yorubawuyi náà ni subscribe. If you have not followed me on Facebook Yorubawuyi náà ni mo ń jẹ́ Yorubawuyi lórúkọ mi méjì ni ẹ follow me ẹ kọ comment kí ni opinion yín ṣé ẹ̀yin náà fẹ́ jà ni ẹ kọ síbẹ̀ ẹ fẹ́ bú mi ẹ kọ síbẹ̀ ẹ fẹ́ sọ tó dáa ẹ kọ síbẹ̀ ẹ fẹ́ jà ẹ ti wọ ṣòkòtò sí lọ́ra níkà ẹ kọ síbẹ̀ ẹ máa bá mi lákọ bí ìbò máa sọ ọ̀rọ̀ báyìí àwọn mi bí ṣe kálòlò yìí àwọn mi máa fi sọ sense sínú ọpọlọ yìí orí yín máa pé last everybody orí yẹn máa pé see you I love you bye bye.